Ẹ̀kálẹ́ o, ẹ̀káàbọ̀, ẹ̀kálẹ́ èèyàn mi, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan-an, gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ̀kálẹ́, ẹ ṣé gan-an èèyàn mi, ẹ káàbọ̀ sórí ètò. Welcome to David Hamilton Voice and Concern Ọmọ Yorùbá Television. Ẹ ṣé, ẹ káàbọ̀, please bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá wa share ètò. Àfẹ́ṣàlẹ̀ yìí wọn kan ní ìrọ̀lẹ́ yìí fún gbogbo ẹ̀yin ọmọ káàró òjìrè, ẹ ṣé gan-an, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá wa share ètò yẹn. Akọgun ọmọ abagun lèmi ń jẹ́, ọmọ wọn nílùú Kalẹ̀, àlékú ooru ẹni yìí, ẹ káàbọ̀, ẹ ṣé gan-an, really appreciate gbogbo yín tẹ́ press love tẹ́ press like, ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ìyá mi ìyàwó pàdí mi, Yéwádé Mọ́gà, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Karim Lasisi, mo rí yín, olújọ lọ́pẹ́ àbí ojújọ lápẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Olúmídé, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan-an. Flora Williams, thank you. Ẹ ṣé gan-an, my paddy, I can cite you over there. The only Martin Christopher Martin, the only Martin on the lonely Christopher Avenue. Welcome on board, pàdé mi láti Southern and say olórí orí omi láti Southern and say ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀rìlú Àbíkẹ́ Adé Ọlágòkè, ìyá tí mi lọ ọmọ oṣù, ẹ káàbọ̀ sórí ètò. God bless you, Ẹ̀rìlú Àbíkẹ́ Adé, ẹ káàbọ̀ sórí ètò. Alájà mi dára, ẹ ṣé gan-an. Olúbísí, ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ káàbọ̀, ibẹ̀ ṣe ń wọlé bá mi share ètò, ẹ ṣé gan-an, ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, thank you, ẹ ṣé. Ẹ̀yin tí olólùfẹ́ David Hamilton Voice and Concern Ọmọ Yorùbá, olólùfẹ́ gbogbo wa pátá, olólùfẹ́ Àbíkẹ́ Adé pátá, olólùfẹ́ mi, ẹ pé ìgbàlá Àbíkẹ́ Adé pọ̀ ní báyìí ni, yèyé mi ni gbọ́dọ̀ omi ò lè wá rí wa, ẹ̀jẹ̀ mi ni, pàdí mi ni, èèyàn mi ni, Adé mo rí ẹ, welcome on board, Adé White, God bless you. Ẹni tó bá ti love Àbíkẹ́ Adé communication, ó ti love mi. Ẹ ṣé gan-an, owó yín pátá, ẹ ṣé gan-an, ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ ṣé. Adé Sóyè, welcome on board. Ẹ ṣé gan-an, Adébé, ẹ káàbọ̀ sórí ètò. Anyway, ẹ ká bẹ̀rẹ̀ ètò mi, ẹ pé mi ń pẹ́ ètò tí lóru tẹ̀ ń lé ní lóru jẹ́ kí gbogbo ètò ẹ̀sùn yàn ní lóru rí. Can you let me come and open the door down, please? Lóru tó ń lé ti pọ̀ jù, jẹ́ kí akẹ́kọ̀ọ́ máa wọlé láti bẹ̀rẹ̀. Family bulletin, mo sílẹ̀ mi lẹ̀, sílẹ̀kùn bẹ̀rẹ̀ fún mi, thank you. Ẹ ká lẹ́gbẹ̀ẹ́ máa wọlé sí mi, ẹ ṣé gan-an, ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ṣe wọlé bá mi ṣe ètò. Christiana bá mi délé, káàbọ̀ sí orí ètò, ẹ ṣé gan-an. Èèyàn mi, síwájú ohun gbogbo, mo dúpẹ́, mo ṣífìlà fún gbogbo yín, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, mo dúpẹ́, ẹ jẹ́ kójú tì wá, mo jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ believe in awakun, tẹ́ mọ̀ pé olóòótọ́ ni wá. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin tẹ́ believe nípa awakun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Matthew, welcome on board. Afis, welcome on board.
Wọlé Wípò, welcome on board. Mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ believe àwọn kan pé yes àwọn olóòótọ́ kan ìwà pé àwọn olódodo olóòótọ́ kan ìwà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá nílé lóko. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀ náwó tẹ́ tẹ́ bàkù tẹ́ fi owó sí Yorùbá Rescue Fund. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá nílé lóko káàkiri gbogbo àgbáyé ẹ̀yin ọmọ olúwàbí ọmọ Oòduà tọkàntọkàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí o bá ṣe ẹ̀yin kò sí lọ́sẹ̀ tó kò tẹ̀ kàkà làwa ẹ̀yin náà ni ọláyin náà làwa ń jẹ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ rí i pé wọ́n ti fídíò ọdún fídíò ẹ̀kọ́ ẹ̀kọ́ fídíò yẹn jáde but fídíò kan ti ń jáde ó ti ń jáde kiri nípa àwọn machine kan báyìí tí a deliver sílé bàbá wa olóyè Sunday Igboho. Ẹ rí i pé àwọn machine kan ẹ̀dá deliver síbẹ̀. Owó yín ni ẹ̀yin ọmọ Yorùbá owó yín ni ṣẹ́kẹ́ máa ń sọ bí lójoojúmọ́ pé àwa ò ní tọ̀yìn jẹ àwa ọ̀dẹ̀ níjà yìí ló lè olóòótọ́ ni wá. Owó Yorùbá Rescue Fund wa tó wà nílẹ̀ òun la fi ra ọ̀kadà yẹn torí pé kò yẹ lòmíì. Yorùbá Rescue Fund tí àwọn kan ti accuse wa fún gbàtà bẹ̀rẹ̀ pé èmi pẹ̀lú èyí Àbíkẹ́ pé àwọn máa kọ́wọ́ yín jẹ́ ní o wọ́n máa jalè ní o ẹgbẹ́ kan wọ́n kọ́ o táwọn kan ló fi tán ọ̀dáwọ́ síbẹ̀. Owó Yorùbá Rescue Fund mo lè fi rí ẹni pé ọ̀kadà brown ní ọ̀kadà mẹ́wàá tá a deliver sílé olóyè Sunday Igboho lé ní owó yìí tó wà nínú Yorùbá Rescue Fund tá a fọ́kànlá ìgbòdì ẹ̀rọ pé bọ́tọ̀ mi pé tá a bá máa ṣe gbogbo ilẹ̀ máa mọ̀ ẹ̀ lè àjẹsí wá bèèrè lọ́wọ́ pé gbogbo yín bá dìbò pé kí láti fowó yín ṣe o ẹ̀ lè rí kọ́ta fowó yín ṣe pé àwa lórúkọ ọ̀nà ìbàjẹ́ mo tó yín bá ti dín kẹbìrì lọ́wọ́ Madam Abike Ade communication kẹbìrì lọ́wọ́ David Hamilton kẹbìrì lọ́wọ́ Ayọ̀gúndìmú kẹbìrì lọ́wọ́ Kóìkì kẹbìrì lọ́wọ́ Gbẹ̀du kẹbìrì lọ́wọ́ Ààrẹ Abdulruf kẹbìrì lọ́wọ́ Heritage mo ní gbogbo wọn bẹ́ẹ̀ lọ kẹbìrì lọ́wọ́ bàbá wa Dr. Olesanmi nílùú Canada kẹbìrì lọ́wọ́ Mr. lamẹ́ríkà bàbá wa yìí bàbá Débọ̀ lamẹ́ríkà kẹbìrì lọ́wọ́ Ààrẹ Fúnmú ní Germany. Àwọn èèyàn tí ẹ fi sí behind ní pé kó máa bá ìṣojú sí Yorùbá Rescue Fund yìí ni ẹ fòdìdí láti fún wọn ní alẹ́ 1 year now. Èpìnì kò dínkù ń bẹ̀ èpìnì kò dínkù ń bẹ̀ olófin mọ́mọ́lúwàbí. Máa sọ fún lórí ètò pé àwọn kan wà tí olórúkọ tẹ́ orúkọ gbọ́dọ̀ bàjẹ́ bọ́ inú mi dùn pé gbogbo yín fojú yín rí inú owó ọmọ Yorùbá dùn. Kò yẹ kí ní sẹ́ni kò yẹ kí ní Yorùbá máa ti jáde àti ìfẹ́ kó jáde síta torí pé bí méjì ló ń lọ machine yẹn pé I don't know why tí wọ́n sáré lọ gbé jáde torí àwọn àtàṣe àti ìfẹ́ kó jáde síta afẹ́ because ọ̀nà méjì ni ìkan lọ sí ọ̀dọ̀ àwọn OPC ìkan máa lọ́dọ̀ àwọn Ìbà Gani Adams ìkan máa lọ́dọ̀ olóyè Sunday Igboho báyìí ṣe nìyẹn pé amadiniba mẹ́wàá sílé Ìbà amadiniba mẹ́wàá sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho nínú owó yìí tó wà lẹ̀ èrò lání amálẹ̀ yóò wà lẹ̀ èrò lání síbẹ̀ fòdìdí a ní 200 million ó lè èrò lání bẹ̀ a ní 13,000 pounds pé lání ṣe pé mọ̀sọ́ yẹn gbọ́ mo ní kọ́bọ̀ kò ní dínkù ní owó yín mo ń fọwọ́ sàfihàn láti gbọ́jọ́ yìí fòdìdí ọdún kan apin ò dínkù bẹ̀ níbi dùn ayọ̀ mi kún pé àdójútì yìí ẹ̀yin náà ò dójútì wa bọ́ bá wọn ìlú pé àwọn bìlíìfù ń bá kíní àwọn kan wọ́n ìfowó síbẹ̀ wọ́n ìbìlíìfù pé àwọn yìí o pé àwọn kan ìwà thank you Ayọ̀gúndìmú okay thank you Mr. Ayọ̀gúndìmú ẹjẹ́ pé kíní yẹn thank you. Àwọn kan ìbìlíìfù pé Yorùbá Rescue Fund yìí o àwọn olóòótọ́ olódodo ló wà behind it. Ayọ̀gúndìmú ló jẹ́ pé Ayọ̀gúndìmú ló tẹ deskines ní mo pin ẹ̀sìn so mo ní tí owó yín bá ti dín ẹ̀lọ́bọ̀dọ̀ Ayọ̀gúndìmú pé ṣíṣe wà ayé 13,000 mẹ́rin lánàá kẹ ó kù 10,000 lẹ́yìn ẹgbẹ́ ó kù 500 pounds ó kù sínú ẹ kí ló ṣe ṣe o àbí ẹ̀ka bá tọ́dọ̀ mi agbẹ́dọ̀ ìlú mọ̀ ní mo dákọ́lẹ̀ àbí Gbẹ̀du àbí Ààrẹ Kúrúmú àbí Ààrẹ lamẹ́ríkà àbí Mr. Heritage gbogbo àwọn olórúkọ ẹ̀mí kẹlẹ́ ọ̀tọ́dọ̀ pé kí ló ṣe owó wa owó Yorùbá kì í ṣe owó wa owó Yorùbá ni.
owó yín ni epin ò gbọdọ̀ dúbẹ̀ that is only owó tí Yorùbá ní láyé lọ́run àlówó mi ìsìnkú ìgbìmọ̀ mọ́ àlówó mi ìsìnkú ìgbìmọ̀ mọ́ owó kò dání láyé ni a dẹ̀ manage ẹ̀ pé epin kò ní dúpọ̀ olówó yìí ó dìgbà tí a bá ní nǹkan gidi láti fi owó yìí ṣe ó ní dán fún mi kájú lè pé a bá ní nǹkan gidi láti fi owó yìí ṣe kájú fọkọ àwọn kan ti wá títí bẹ́ẹ̀ mọ́ láéláé epin ò ní dúpọ̀ olówó iṣẹ́ àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ rí ìkọ̀dá fún owó wọn ṣe because kì í ṣe owó wa gbogbo wa èmi náà dáwó gbogbo aládáwó èmi náà kúrò àmì kórìíre gbogbo àtàdáwó bí ta ti mú lápò àpò wa ò ní gbé lápá Ọlọ́run ojú òde ní tiwa mo dúpẹ́ gbogbo apálátá tí a dáwó sínú Yorùbá Rescue Fund GoFundMe yẹn Yorùbá Rescue Fund GoFundMe yẹn mo dúpẹ́ gbogbo apálátá owó tí a fi ra ọ̀kadà ta kó lọ sílé bàbá wa Sunday Igboho ní owó Yorùbá Rescue Fund mi GoFundMe tí àwọn kan ti àkíyèsí wa pé àwọn ọmọ ń pa ẹ o àwọn tí wọn mọ̀ pé ti àwọn olórí tí nípòtìlẹ fámìlì kan gbélé yẹn o àwọn ọmọ kan pa ẹ o táwọn ọlọ́pàá bẹ́ẹ̀ máa kọjá ní wọ́n ti pa kan táwọn èèyàn ò fi dọ́gba dán dáwọ́ síbẹ̀ but Olúwa ṣe pé kọ́bọ̀ kò dínkù ní owó yín àwa ò dẹ̀ ní bara wa jẹ́ torí pé ẹni bá dẹ̀ náwó Yorùbá àpá ìpè ló ṣe fún rẹ̀ wípé ìlágùn yín lẹ fi náwó ẹ pé kàbí ṣe fún ilẹ̀ Yorùbá àdẹ̀gbọ́dọ̀ ṣe àdẹ̀gbọ́dọ̀ fẹ́ gbọ́ fún jara yín rí bọ̀ inú mi dùn pé àṣírí ni kò yẹ kí owó yẹn kò yẹ kí machine yẹn jáde because I was surprised gbàtí mo ti wọn dẹ́ ń gbé jáde inú bí mi gan pé akíní yóò tí yẹ kó jáde síta àwọn àtàwọn àbíyànjú Yorùbá Rescue Fund a fẹ́ make sure pé a deliver méjèèjì tó ti bàbá wa rẹ ò tí gbà tí wọ́n ó lè Sunday Igboho nìkan láì deliver sílé wọn tó bá dúró àti ti bàbá wa rẹ àwa gbé gbogbo ẹ̀ jáde with video evidence everything evidence and then the balance tó bá kù àti wọn sọ fún mi pé orí báyìí ló kù o ẹ̀yin ọmọ Yorùbá o owó yín lélẹ́yìí o kẹta fún oríṣi eléyìí o orí báyìí lánàá o ìwọ̀n láì fẹ́ ṣe nìyẹn but I don't know why tí mo ti bẹ̀ sí lórí internet I was not too happy about it because mo expect pé àwa tí àwa behind the Yorùbá Rescue Fund tí ẹ fi wá sí ìkíkí awọ yẹn la máa jáde la máa sọ fún pé àfọwọ́yìn ṣe ọba yìí o kàdé máa account fún yín gbọ́dọ̀ àfọwọ́yìn ṣe èyí tó bá dẹ̀ kúnlẹ̀ àti pé okòó ìbáyìí o nǹkan báyìí ìgbà ìfẹ́ ṣe báyìí o bó yẹ kó rí bó yẹ kó rí nìyẹn because apin gbọ́dọ̀ dín àgbọ́dọ̀ ní apin bẹ́ẹ̀ ká bá explain ká bá wẹ àwọn explain fún yín pé òyì báyìí ni o dáná lórí owó yín now just méjìlá ọ̀nà méjìlá dáwọ́ yẹn sí ọ̀nà kan lọ sọ́dọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀nà kan máa lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho bọ́ olóyè Sunday Igboho nìkan lóyè tí wọ́n gbà tí bàbá wa Ààrẹ a máa deliver yẹn so nǹkan tó bá ṣe tẹ́lẹ̀ pé àti ẹgbẹ́ mọ̀ sọ pé a máa sọ fún yín láìpẹ́ òun náà ń ṣe ní kọ́nà pé kìtà wá dé tó àdé àbáyé pé òkè á ti deliver ọ̀kadà báyìí o oye báyìí la ná sórí ọ̀kadà o ọ̀kadà báyìí la deliver báyìí oye báyìí ló kù ní owó yín o oye owó yín wà gbọ́dọ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ yẹn I don't know why agbèsè rí kiri but àwa tí a wà ní ìṣáájì GoFundMe àti ìsọ̀rọ̀ ìmúlẹ̀ pé I have to come out today bàbá ìjáde alájọ àìsí fún yín ayọ̀gún dìmú ló gbé mi yẹn season ay ló ń pè yẹn hello season ay báwo ni God bless you ẹ ṣe bàbá mi ẹ bá dáhùn sọ́tò nípa GoFundMe. ẹjọ́ àkọ́kọ́ kátẹ̀ tó sọ̀rọ̀ lọ títí lọ́rọ̀ jì àkọ́kọ́ fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá nílòkó. ẹ bá sọ̀rọ̀ sókè bàbá ayọ̀ ẹ bá sọ̀rọ̀ sókè. à ń sọ̀rọ̀ sókè a fẹ́ kí gbogbo ọmọ Yorùbá tí nílé ní olóko ní olókè òkun ní o níbikíbi tá a wà. kí lórúkọ yín ẹ̀ ń tẹ́ ẹ sọ kí lórúkọ yín o. Ayọ̀kúndé mú Citizen AY lórúkọ mi Citizen AY. Citizen AY. so mo fẹ́ kí àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ ṣe ni pé mo fẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dáwó sínú Yorùbá Rescue Fund ẹ̀yẹ tá à ń pè ní GoFundMe tí ẹ ti pè sórí ìlà ń bẹ̀ fún àwọn èèyàn kí wọ́n lè máa rí ẹ̀yin náà ló post ẹ̀ síbẹ̀ fún ká lè rí a ní £13,000 ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ láti bẹ̀rẹ̀ gbogbo àwa mẹ́fẹ̀ẹ́fà tá wà nú ẹ̀ èmi ẹ̀yin alàgbà Dr. Isomi alàgbà Dede Thomas Erelu ààrẹ Kúrúnmí ẹ̀rọ pé alàgbà Débọ̀ náà wà ń bẹ̀ mẹ́fà méje ṣá. we are 11 in number. àwọn mẹ́fà pé àwọn mẹ́fà lọ́wọ́ fi ẹ̀fọ́jú ẹ̀wọ́ ẹ̀. so gbogbo wa a ṣe owó tí ẹgbẹ́lẹ̀ wa lówó sọ káwọn kan ti sọ
pé akówó jẹ pé àwọn náà ní ọkọ̀ fẹ́ fún wa wọ́n fẹ́ fi ṣe jẹun jẹun ni o ìgbà kan ni àwo ni o kíní kan o ta ló tún gbé kíní kan lẹ̀ o a ní pé a sọ fún gbogbo àdéhùn tá a ṣe fún gbogbo àgbáyé fún ọmọ Yorùbá ní gbogbo àgbáyé pé kọ́bọ̀ ní owó yẹn sẹ́ gẹ́gẹ́ bí àwọn bàbá àwọn ẹ̀gbọ́n mi ṣe sọ ní fọwọ́ kàn kọ́bọ̀ adẹ̀ wí bẹ́ẹ̀ adẹ̀ ṣe bẹ́ẹ̀ òun ló wó pé ìròyìn ayọ̀ tá a gbé wá àwa fẹ́ ṣe pé kí kíní yẹn kó ti débi méjì kó tó jáde àmọ́ àwọn kan wọ́n lọ gbé jáde kò ṣe nǹkan kan wọ́n gbé jáde àmọ́ àwa fẹ́ kẹ́ mọ̀ pé owó tí àtùjọ tí ẹ fi ìfẹ́ tùjọ owó yẹn o àwa agbìmọ̀ lórí ẹ̀ pé kí ló yẹ ká ṣe o nǹkan ti wá dé pàjáwìrì báyìí o kí ló yẹ ká ṣe nǹkan ti ìṣòro ń lu wa ká má sọ mí nǹkan bẹ́ẹ̀ yẹn so àwa rò wàtàrò láàrin àwa ǹjẹ́ kò fẹ́ tọ́sẹ̀ mẹ́ oṣù kan pàápàá ká tó bá ṣe ń sọ̀rọ̀ ìsà ó jà kó lé lóṣù. yẹ ó tẹ̀lé ìjọ ilé oṣù kan àbọ̀dá sí debate pé lọ́dún délẹ̀. tá à ń lọ tá à ń bọ̀ ṣé irúkọ bẹ́ẹ̀ yẹn ńgbà tá a wá ṣe àti gbogbo àwa ṣe àṣewà ṣẹlẹ̀ àwa lóṣooṣù wọ̀ àwa ṣe àdéhùn kan pé ọ̀kadà yìí ló máa dà kí owó ìkó lọ kí owó tí ẹ ti tùjọ fún wa o gbogbo alápapọ̀ fúnlẹ̀ Yorùbá fún lówó tẹ̀ ti jọ pé tá a bá yọ díẹ̀ nú ẹ o ká fi ra ọ̀kadà mẹ́wàá kó lọ sí ọ̀nà méjì. ó kéré ló. ti ọ̀nà olóyè àti ti àwọn ti Ìbà Gani Adams sí ó máa tó jáde láìpẹ́ yìí ibi tí a bọ́rọ̀ dé nìyẹn o àwa ò wá mọ̀ nípa ti mọ́tò ìyẹn ò tán mọ́ ọ̀rọ̀ Yorùbá Rescue Fund o GoFundMe kò tán mọ́ rárá o kì í ṣe ìkan náà wọ́n yàtọ̀ pátápátá ẹ jẹ́ kó yé wa mí àwọn tí wọ́n lọ bóyá àwọn tí wọ́n lọ gbé ìròyìn jáde wọ́n bí mọ̀ bóyá kò yé wọn ládàá ó dẹ̀ yẹ kí nǹkan táwa fẹ́ ṣe ni pé tí kíní ẹ bá ti wá jáde gẹ́gẹ́ bí alàgbẹ̀dẹ̀ ìdáhùn ìyá mi ti sọ pé àwa fẹ́ wá pé ká wá ṣe ètò àwa sọ̀rọ̀ nípa ẹ̀ kódà àwa ṣàlàyé ìdí tàṣe gbé ìgbésẹ̀ tàgbésẹ̀ gbé yìí láti fi ṣe láti lè fi pèsè irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ fún ìlú wa àwa ẹnu àwa ló yẹ kó ti jáde pé nǹkan báyìí o báyìí torí báwọn ṣe sọ àwọn kan sọ pé Yorùbá Rescue Fund kì í dẹ́ ṣe bẹ́ẹ̀ Yorùbá Rescue Fund GoFundMe inú owó GoFundMe táwọn èèyàn tó àti gbogbo ọmọ Yorùbá àtújọ là ń lò ẹ jẹ́ kó yé wa ìjọ o kì í ṣe lọ́rọ̀ bínú o àwa ní pé ká wá ṣàlàyé bó ṣe jáde bá àwa la ṣe kíní àwa la ṣe ètò yìí tó fi dé bẹ̀ẹ́ gẹ́gẹ́ náà torí náà ó yẹ kó dá wa náà làmọ́ láti sọ̀rọ̀ ń pa bó ṣe yẹ kó ṣe rí nìyẹn èmi kàn ní kémi náà fi àfikún díẹ̀ tì mí ní sẹ́yà ẹ ṣeun gbọ́n mo dúpẹ́ alàgbà David Hamilton mo rò pé àwọn ìlú ọ̀nà máa tún wọ́n máa kí mi lẹ́yìn mo ṣe ọ̀nà máa tún bọ́ sórí ìlàsì àná àti sọ̀rọ̀ so mo kàn fẹ́ kó yé gbogbo wa ẹ jọ o ẹ má yẹ kó sú wa ntẹ bá lè máa fún wa ẹ ti rí àpẹẹrẹ nǹkan tí àwa ń ṣe pẹ̀lú tọrọkọ àwọn owó tẹ bá ń jọ ń tùjọ fún wa nígbà nǹkan bẹ́ẹ̀ ẹ ti rí nǹkan tá à ń ṣe pẹ̀lú ẹ à ń ṣe fún ìlú wa fún gbogbo ọmọ Yorùbá kì í sọ̀rọ̀ wọ pé àpò ẹ̀yẹ kan kọ́ bọ̀ nù owó ọmọ Yorùbá kò bọ́ sápò yẹn kọ́kọ́ nù wa nínú ẹgbẹ́ Yorùbá Rescue Fund àwa tá à ń mójútó owó yẹn kọ́ bọ̀ bó dẹ̀ sì máa rí nìyẹn ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ ṣeun gan ni alàgbà David Hamilton mo dúpẹ́ tí ẹ fún mi ní àsìkò tí pé mo lè sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé nípa ọ̀rọ̀ Yorùbá Rescue Fund GoFundMe ẹ jẹ́ kó yé wa tẹ́ bá gbọ́ Yorùbá Rescue Fund kò ní yá àwọn akọ̀rọ̀ pé báyìí ẹgbẹ́ kan ṣe lásán ni Yorùbá Rescue Fund GoFundMe owó tó wà ní GoFundMe ló ra ọ̀kadà yẹn o ẹ jẹ́ kó yé gbogbo wa ẹ tó ẹ ṣeun gan ni ẹ ṣeun alàgbà mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe gan bàbá wa Ayọ̀ Ògúndìmú tí gbogbo wa mọ̀ sí Season Hayward thank you bàbá wa náà bọ̀ yẹ kẹ́ ẹ ṣe gan Season Hayward thank you bless you thank you where's my charger ẹ ṣe gan charger mi jà kí n má yẹ kí n lọ kú jọ mo ní ìdìbò charger where's my charger please I don't want you to die I want to call my ṣe gan so òun lè gbọ́ lẹ́dọ̀ọ́nù bàbá wa Ayọ̀ Ògúndìmú yẹn owó tó wà nínú Yorùbá Rescue Fund GoFundMe òun la fi ra ọ̀kadà yẹn
ọ̀kadà tẹ́rí nílé bàbá Sunday Igboho lé ní owó yín tí àwọn èèyàn ti rò pé èmi pẹ̀lú madam Àbíkẹ́ Adé communication tó ti ń àkíyèsí wa pé a fẹ́ jí àwọn alàgbà bullet lórí kìíní yìí àwọn méjì yẹn àmì ìwọ̀n pé olè ni wọ́n o wọ́n fẹ́ kó jẹ́ o wọ́n ti jalè ní o olùkọ́ náà gbélé mọ́ta wọn lóhùn o bọ̀bọ́ kan ti wà ní kìíní ojúmọ́ ló ń kọ́ pé a fẹ́ jẹ́wọ́ yẹn ni o iye Yorùbá ló ní o bòlúwa ṣe pé ó di ọdún kan àbọ̀ bí ọdún kan sí kọ́bọ̀ dínkù olówó yín èpè lẹ́yìn dínkù olówó yín owó Yorùbá yẹ pé mo parí lórí ètò ìwádìí ìdá ló pé owó Yorùbá ni ẹni fowó sílẹ̀ èmi ní gúrùpù tèmi mi ò ẹ̀bà ní ẹ̀bà gbé owó kíní gúrùpù mi wá sórí kíní bì kọ́ wọn dáwọ́ sí no owó tí Yorùbá yìí lẹ́nu pé o máa ń display all the time tí Yorùbá gbọ́dọ̀ tó gbogbo ògbò yìí pé tó máa benefit gbogbo ọmọ Yorùbá ìgbà tá a ṣe níta pé Afẹ́nifẹ́re ìlànà OPC mẹ́ta yẹn pé gbogbo Yorùbá ló wà fún group mẹ́ta yẹn ló wà fún níta yẹn pàṣípẹ̀ pé gbogbo ilé o ẹni owó tó bá ti wà ń bẹ̀ owó Yorùbá ló ní lọ́tún lóṣì lórí gbogbo everywhere tí Yorùbá ló ní kí pé èèyàn kan ló ní gbogbo ọmọ Yorùbá ni ló ní but thank God today pé nǹkan tá a promise gbàtẹ́ bẹ̀rẹ̀ GoFundMe yìí àdínkù kí ni pé tó pé àwọn tá à ń jà fún ilẹ̀ màmá wa Àbíkẹ́ máa ń pè yìí o àwọn tá à ń jà fún ìkíní yìí gbogbo ọmọ Yorùbá ni kì í ṣe ìsọ̀tìrẹ̀ kì í ṣe Afẹ́nifẹ́re nìkan kì í ṣe ìlànà nìkan kì í ṣe OPC nìkan gbogbo wa káfẹ́ gbogbo ọmọ Yorùbá ló ń jà fún so òun la fi sọ pé kì í gbogbo ọmọ Yorùbá o kì í pé àyàn kan máa tó pé òun ni o pé gúrùpù òun ló ṣe fún gbogbo Yorùbá lónìí òun la fi pè Yorùbá Rescue Fund GoFundMe Yorùbá Rescue Fund GoFundMe so òun la fi tọ́jú ẹ̀ pé ẹni tí ti bá dábò ilẹ̀ Yorùbá anywhere ilẹ̀ Yorùbá owó ó wà fún Yorùbá that is only owó kan lẹ́ni ìtàdọ̀ pé Yorùbá ní kò sówó kọ̀ọ̀kan mí mọ́ so òun ló fà á dẹ́ pé kí bóyá àti pé I belong to this group I belong to that group gbogbo akálára ọ̀hún tàbí wà bẹ́ẹ̀ Afẹ́nifẹ́re o ìlànà o OPC o ẹgbẹ́ tí o ṣe kíní ọdí òde ẹ̀ṣin kankan gbogbo alájọ wà bẹ́ẹ̀ gbogbo alájọ ń fowó sílẹ̀ so kò sí pé discrimination bóyá àwọn èèyàn kan ló ní owó ìyàn kan no gbogbo owó Yorùbá ni ìkò tó bá dé happen jẹ Yorùbá ìkò tó bá rescue fund nípa tó pé Yorùbá rescue fund ìkò tó bá dábìlẹ̀ Yorùbá àwọn fífi àsìkò ti tó ìkò tó wòye wà fún ta gbọ́dọ̀ lò fún nǹkan tó gbé kalẹ̀ pé àsìkò sì tó ànífọ́ kan kọ́bọ̀ àsìkò ní àjẹ́ kó dín bẹ̀ wọn láti pé àsìkò tó gẹ́ Yorùbá nípa Yorùbá àti àsìkò tó pé àsìkò tó gbọ́dọ̀ fọwọ́ kan owó ìkábọ̀dọ̀ lò fún nǹkan tó rẹ̀ dálẹ̀ more àti coming so ẹ̀yin èèyàn wa that is only owó that is only recognized account GoFundMe tí gbogbo àwa the leading agitator on this thing tí à ń fọwọ́ sí tàdé ń lò tàdé wọn máa lò lọ láéláé tàdé ní change kúrò lórí ẹ̀ so anybody tó bá believe in me tó believe in my integrity pé àwọn olè yìí o wọn ò ṣe olè wọn máa lówó ibẹ̀ yìí fẹ́ ibẹ̀ gbogbo ẹ̀yin follower mi káàkiri àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá rẹ̀ tó fọ̀ owó follower Àbíkẹ́ Adé communication owó follower Disney y owó follower Kóìkí owó follower Gbẹ̀du gbogbo follower Aba Heritage gbogbo pátá rẹ̀ ààrẹ Kúrúnmú ààrẹ lamẹ́ríkà dókítà gbogbo ẹgbẹ́ pàápàá ibi tí gbogbo alájọ wà láti ibi tí register pé owó Yorùbá ni ẹ máa fowó síbẹ̀ ẹ máa tó gbé àwọn kan máa gbé àwọn ọmọdé kan fowó sí ọmọdé kan fowó sí kò síbi tí wọ́n fowó sí ju Yorùbá Rescue Fund yìí lọ. That is the only recognized tí gbogbo wa pátá our leading legislator tẹ́ pé àfọwọ́sí tẹ́ pé àdọ̀ pé we are not going to disappoint you thank God wọn lè kiri ẹ̀ ó kàn tó wípé ti machine ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kò tí ì jáde ó máa jáde next week lágbára Ọlọ́run ó máa jáde ó tún gbé kí ni lọ líìkì jáde àfẹ́ kó jáde tẹ́lẹ̀ àfẹ́ kí gbogbo ẹ̀ káṣó méjì káṣó gbogbo fídíò wa ìmáṣe o ẹ̀ ìmáṣe fídíò méjì títí bàbá wa jáde sí bàbá wa rẹ̀ tó bá jáde lágbára Ọlọ́run ní anytime from now tí wọ́n máa kàn wọ́n lọ́wọ́ àwa gbé ti bàbá rẹ̀ náà àti gbé ti bàbá rẹ̀ náà àtúgbé wá ẹ̀rí ti àwọn OPC náà ẹ̀ tí wàá rí bẹ́ẹ̀ so láti sọ fún yín pé owó yín o tó wà lórí Yorùbá Rescue Fund owó yín òun la fi ra ọ̀kadà tẹ́rílẹ̀ nílé bàbá Sunday Igboho àwọn náà ń bọ̀ wá dúpẹ́ ẹ̀pẹ́ abáfẹ́ àwọn náà ń bọ̀ àwọn ìbọ̀ wá dúpẹ́ lọ́wọ́ bọ̀ ẹ̀yin ọmọ Yorùbá pátá torí pé ó jọ wọn lójú nǹkan tá a ṣe léde ó jọ wọn lójú ẹni ó yá mi Àbíkẹ́ Adé communication ẹ̀ka àbọ̀tún lórí ètò mọ̀. ẹ ṣe mà ẹ ṣe mà àmì Jésù láti mú un. Lórí ìdúpẹ́ mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́
gbogbo wa lọmọ Yorùbá àtàtà gbogbo wa lọmọ Yorùbá gidi. Bẹ́ẹ̀ni o. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni o. Ẹ̀kú àdúró tì. Bẹ́ẹ̀ni o. Ìfẹ́ gbogbo ìlàkàkà wa lórí ilẹ̀ Yorùbá. Yes o. Ìjà sásán. Àmì Jésù. Fún àwọn innocent people tí wọ́n pa ẹ̀jẹ̀ wọn kò ní lọ lásán. Àdúgbò púpọ̀ lọ́wọ́ yín nítorí ẹlẹ́yinjú àánú ni gbogbo yín pátápátá. Nítorí ọmọdé títí tó fi dé àgbàlagbà gbogbo yín ni Ọlọ́run fọwọ́ tọ́ lọ́kàn tẹ̀lé ṣe gudugudu méje tẹ̀lé àyà mẹ́fà. Èmi kọ́kọ́ dúpẹ́ ni o torí ẹ̀yin Yorùbá ayé àgbà Yorùbá lẹ pòwe ẹni yìnyín nìkan ni ó lè ṣe mí sí. Bẹ́ẹ̀ni o. Dúpẹ́ lọ́wọ́ yín o àwọn ọpẹ́ wa àwọn olóore ẹ ṣé gan ni o àdúpẹ́ wípé ẹ fọkàn tán wa bí wọ́n ṣe ń pariwo olè ní Erelú Àbíkẹ́ ẹni tó bá ti ń jalè kò yẹ kó fi sídìí owó tí mi bẹ̀ jíyàn lórí ọ̀rẹ́ tí mi jàyàn ló lè rí lọ́dẹ tó bá ti lójú kòkòrò owó kò yẹ kó fi sídìí owó àtàkọ̀gùn olè ni wọ́n a máa lọ fi ralẹ̀ ni a máa fi kọ́lé ni oríṣiríṣi orúkọ ni wọ́n sọ wá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ fowó yín síbẹ̀ bó ṣe pè wá lórúkọ tí ìyá àgbà ó sọ wá tó pè wá kẹ́ sọ pé ẹ dáwọ́ mi padà wọ́n tilẹ̀ máa kó jẹ gbogbo yín fi tọkàntọkàn ẹ fi owó yín sílẹ̀ síbẹ̀ ẹ retí ìgbà tá a máa fowó yẹn lọ kọ́lé sórí omi tá a máa fowó yẹn kọ́lé sófurufú àdúgbò pọ̀ nítorí pé ẹ fọkàn tán wa ẹ ní ìgbàgbọ́ nínú wa ẹ wá ru ọjà Bẹ́ẹ̀ni o. ẹ wo orúkọ táyé sọ wá tí Ọlọ́run sọ wá Bẹ́ẹ̀ni o. dúró tì wá ẹ jẹ́ kó dúró tì wá àdúgbò púpọ̀ lọ́wọ́ yín gbogbo wa pátápátá òun làwọn ọpẹ́ wa àwa mẹ́fà ni wọ́n fi sí di GoFundMe tọ́ni ká máa mọ́nítò ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ lára wọn ni ẹni tó ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ègùn tó wà láàrin wa Ayọ̀ Ògúndìmú. AY kò gbọ́ Yorùbá agídí ìwọ̀nba tó ń sọ yìí ẹni mo wà lára àwọn tó ń fọ́ ọ̀tẹ̀ olóyìnbó ọmọ Britain adúpẹ́ púpọ̀ AY citizen bàbá wa akọgun bàbá wa Dr. Ilé-Sanmí láti Canada bàbá wa ààrẹ Kúrúnmí láti Germany ọkùnkébọ̀ láti Amẹ́ríkà. US láti Amẹ́ríkà àti èmi náà Ìrẹ̀lú àwa mẹ́fà yẹn là ń mọ́nítò ẹ̀ but gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni wọ́n wà pẹ̀lú wa pàtàjọ bẹ̀rẹ̀ bíi ààrẹ Amaru bíi Gbẹ̀du àbúrò mi bíi ẹ̀kọ́ èkì ọmọ mi tátú ni àwa bẹ́yẹn. Heritage. Heritage, my one and only. Bá a ṣe bẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn. Nítorí ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ ẹ̀tẹ̀ bá rántí. Kì í ṣe bóyún wá láti ẹ̀ ti ṣe. Ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ ń pè wá pé àwọn fẹ́ dáwó fún ilẹ̀ Yorùbá. Àwọn dáwò wípé àwọn ò fẹ́ gbá káàdì wá síta. Tẹ bá wo Genesis tó sí Yorùbá Nation. Ẹ rí wípé Erelú Àbíkẹ́ àti akọgun lè àkáǹtì kankan lórí pílátfọ́ọ̀mù wa àẹ́fà gbé àkáǹtì kankan sílẹ̀ even though I have my own charity I've never ever rí pé ká máa ní owó Yorùbá kan ìwádìí àti àkáǹtì ẹgbẹ́ wa kò jọ mo dẹ̀ lẹ́gbẹ́ tèmi Yorùbá One Voice lẹ́gbẹ́ mi mi ò lè gbá àkáǹtì wọn jáde mi ò tọrọ fún wọn akọgun ní kọ̀ǹsán ọmọ Yorùbá kò gbá àkáǹtì jáde kò tọrọ fún àkáǹtì ẹyọ kan ṣoṣo yìí Yorùbá Rescue Fund tí a ṣe sí orí GoFundMe ibẹ̀ nìkan òun nìkan là ń polówó lójoojúmọ́ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀jẹ̀ kójú ó tì wá. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o àfẹ̀tòforí ti dópin oríṣiríṣi tribulation òun la rí victimization orúkọ gbogbo nǹkan tẹ̀lé rò láyé yìí ní ìbàjẹ́ òun láti gbà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí ègún ilé wa AY citizen ṣe sọ̀rọ̀ bàbá oníyìí gbọ̀ngbọ̀n yẹn ó ní tọ́rọ́ kò sọnù nínú owó yín kò dẹ̀ sọnù lóòótọ́ ṣẹ̀ṣẹ̀ bá sì lọ sórí Yorùbá Rescue Fund as I speak iye tá a gbà bẹ́ẹ̀ ti san wọlé òun náà lè ṣì máa rí ìkọ̀sẹ̀ bá withdraw gbogbo owó yẹn náà ó sì máa ṣú ọ̀lẹ́ tàbá close ẹ̀
Yes, nínú o. àkáǹtì yẹn. Yes, o. Ṣùgbọ́n nítorí pé a máa ń fẹnu ba nǹkan jẹ́, àwọn èèyàn a máa ń fẹnu ba nǹkan jẹ́ tí ò bá ti ṣe pé a wà nídìí ẹ̀, à á rò wípé kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n ìwọ̀nba tó ṣe é ṣe, òun la wá wò wípé òkè báyìí ni ká ṣe ṣe àforíkorí. Gbogbo wa dẹ̀ gbà wípé a máa ra ọ̀kadà 20 ọ̀kadà wípé àwọn ẹgbẹ́ méjì ló sì ń ja ìjàgbara káàrí tí wọ́n sì ń jáde for now because níbẹ̀rẹ̀ ẹgbẹ́ mẹ́ta la fọkàn sí ìlànà ọmọ Oòduà YOV Yorùbá One Voice àti Afẹ́nifẹ́re àwọn tá a fi porí wọn gbà tá a bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n gbà tí ìjàgbara yìí ń tẹ̀síwájú àrí bí bàbá àwọn olóyè Sunday Igboho bí wọ́n ṣe jà fitafita tí wọ́n fẹ̀mí wọn lélẹ̀ fún ilẹ̀ Yorùbá láti jẹ́ pé kí a lè bọ́ nínú wàhálà ká lè bọ́ nínú oko ẹrú wọ́n gba ẹ̀mí wa là lọ́wọ́ àwọn agbénipa àwa rí wípé òkè àdẹ̀síwá rí wípé àwọn bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo bẹ́ẹ̀ bá tiẹ̀ rí bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ń ta à ń rí bí àwọn OPC gbogbo àwọn ọmọ bàbá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun àwọn wò pé àwọn méjì ló yìí wà prominent tá a rí wípé wọ́n ń ṣiṣẹ́ yìí làwọn wò pé ká ra ọ̀kadà 20 ogún ká pè sí ọ̀nà méjì kó jẹ́ 10 ká lè kó fún wọn. àìkọ́ tá a sọ bí bàbá wa ṣe sọ ní pé ká ṣe fídíò ẹ̀ papọ̀ ní ọjọ́ kan náà ṣùgbọ́n unfortunately èyí ṣe kó leak síta bí a ṣe fẹ́ gbowó yẹn ó ní bí wọ́n ṣe lè fún wa ní owó yẹn ó ní iye tá a lè gbà per week nínú àkáǹtì tá a kó sí ìyẹn la ṣe wá wò wípé òkè gbàgbà ti gbowó ẹyọ mẹ́wàá kan àti pé àwọn méjèèjì ò sí nílùú kan náà àwọn OPC wà lẹ́kọ̀ọ́ headquarter àwọn wà lẹ́kọ̀ọ́ headquarter bàbá wa Ìgbòho wà nìbàdàn àwọn wò wípé òkè gbàgbà ti kọ́kọ́ rówó ìkàngbà á kúkú ṣe ti bàbá Ìgbòho nìbàdàn tẹ̀lé àwa ṣe ti àwọn OPC bàbá Gani Adams tẹ̀lé títí wíkẹ̀ndì yìí mọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀rí ti àwọn OPC àwọn náà máa ṣe fídíò fojú yín rí ẹ̀yin náà mọye tí wọ́n ta ọ̀kadà kọ̀ọ̀kan ẹ lọ price ẹ̀ ní brand new kò ń ṣe fake kò ń ṣe àlòkù kẹwàá sọ fún wa iye tí kọ̀ọ̀kan jẹ́ pẹ̀lú kẹwàá times ẹ̀ fi ètí 20 jẹ́ kẹwòye change wa tó kù ó wà lọ́wọ́ wa sí òde ń bẹ̀. àwa fi àsìkò yìí bẹ̀ yín tó yẹ kínú yín máa dùn wípé ẹ rí nǹkan tẹ̀ fowó yín ṣe òògùn ojú yín tẹ̀ fi síbẹ̀ onítọ́rọ̀ oníkọ́bọ̀ oní ọgbọ̀n pọ́n oní 50 oní 100 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀ da owó yín síbẹ̀ inú yín máa dùn you should be proud of yourself wípé ẹ save àwọn ìran yín nítorí pé gbogbo àwọn tó ń sá káàkiri wọn á dédé pé wọn lóru ẹ̀rí èèyàn bíi 4-5 lórí ọ̀kadà ẹyọ kan ló sì ń tá a ti kó díẹ̀ sílẹ̀ kò tí ì tó a sì tún máa rà sí i ṣùgbọ́n ìrànlọ́wọ́ la ní ìrànlọ́wọ́ yín sí tẹ́tí rí nǹkan tá a fowó yín ṣe ń sìn inú yín dùn orí yín wú láti ti fún wa ní more money sí i ìyẹn ò dá àwọn bábá ní ibì kan wà tí wọ́n ń ṣe common policy sí ìyẹn ò dá títí wa dúró títí láti bẹ̀rẹ̀ eléyìí any other person tó máa dínkì wípé wọ́n fẹ́ dá owó kan pọ̀ sí ojú kan kò disturb rárá àwa náà fọwọ́ sí wọn ṣùgbọ́n eléyìí bẹ́ẹ̀ bá ṣe ń fi síbẹ̀ gbogbo tí wọ́n bá nílò ní ilẹ̀ Yorùbá àwa máa fi fọ́ǹdì ẹ̀ẹ́dẹ̀ máa fojú ara yín rí àádẹ́ máa fún yín ní account iye tá a ná iye tó ṣẹ́kù kẹ́yìn náà fi bá mọ̀ wípé kò sí èèyàn kankan tó ná sísì yín ẹ wá dúró èpè tá à ń fi lé owó yìí wípé ẹni tó bá tọwọ́ bọ̀ tó bá lò máa mú sísì ń bẹ ayé yìí kọ́ ló ti máa ná ọ̀run ló ti máa lọ ná nítorí pé ẹ̀mí àwọn èèyàn la dá fún láti fi save wọn so Yorùbá Rescue Fund ó sì wà ń bẹ̀ lẹ́nu èmi àwọn èèyàn 3 ti dá owó síbẹ̀ lónìí ní kété tí wọ́n rí wípé wọ́n rí fídíò yẹn èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn èèyàn mi kan wà ń bẹ̀ tí mo mọ̀ dáadáa tó close mọ́ mi lẹ́nu èmi yìí nítorí náà àbẹ̀ yín ọwọ́ ò ní kún yín ọwọ́ yín ò dẹ̀ ní kọ̀sàlẹ̀ Àmín Jésù. ìbùkún àgbọ̀n ọ̀gbọ́n náà bá mi ti bọnú ayé Àmín Jésù. ẹni tá a ṣe débi tá a ṣe dé lónìí ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ Bẹ́ẹ̀ ni o. ẹ bá wa tọwọ́ bà kù ẹ
gbórúkọ yín jáde ó máa fi email yín síbẹ̀ so sísì yín kò mí ìfìrà rárá as you can see tí a bá kó mẹ́wàá yẹn fún wọn tẹ́ ẹ bá fẹ́ àkáǹtì tẹ́ ẹ bá pè wá à á ṣe fún yín kò sí wàhálà kankan nídìí ẹ̀ mo bẹ̀ yín ni o ẹ jẹ́ ká tọwọ́ bá àpò wa ẹ jẹ́ ká túbọ̀ ran àwọn ìran wa lọ́wọ́ ó sì kù ó kù nìbọn ró àìmọye nǹkan tó sì kù tó yẹ ká ṣe ọ̀kadà mẹ́wàá pé ló fẹ́ gbé wọn dé kò débì kankan wọ́n máa pe káàkiri ni kò lè débì kankan a tún fẹ́ rà sí ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ ọ̀kadà ogún mẹ́wàá èèyàn kankan lè gbé níbi tọ́lọ̀ ń kẹ́ ọmọ Yorùbá dé tó à ń bẹ̀ yín ni èmi náà sì máa jáde máa ṣe program adé máa tún máa bí ní as from now henceforth a máa gbé GoFundMe yẹn jáde ẹjọ́ ẹ bá wa tọwọ́ bá pò nígbà tí wọn ìtòwò yóò bá ti dín sísè tí ò dín kọ́bọ̀ tẹ́ ẹ rí nǹkan tá a fi ṣe ká a dẹ̀ ń jáde láti ṣàkáǹtì fún yín ó yẹ kẹ́ mọ̀ wípé àwa credit worthy so mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ni o a dúpẹ́ o iná ò ní tọ́wọ́ yín ọlọ́run á bùkún fún yín ọba tó bùkún fúnlẹ̀ tó mú ọ̀pọ̀lọpọ̀ èso jáde ọlọ́run á bùkún fún yín àmín 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 ẹ̀rí lò àmín ẹ̀rí jẹ àmín ẹ̀rí mu àmín ẹlẹ́ẹ̀kan sí bàbá wa kọ́kún ma a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ayé ló orúkọ wa ò bàjẹ́. ló sọ wípé kò lè dára fún wọn mọ́ ènìyàn ló sọ wípé àwọn kò lè rógo lo ó ní wòlíì ló sọ wípé àwọn kò lè rọ́nà gbàgbó ó ní kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bẹnu àtẹ́lù wá tí wọ́n bẹnu àbùkù lù wá tí wọ́n sọ pé àwọn bara wọn lórúkọ jẹ́ láì ṣàwà gbogbo wọn náà wọ́n lé sí wọ́n lé sí wọn gbéyàwó ọ̀rọ̀ báyìí sí wọ́n rí wípé àti wọn lówó àgbé wọn lówó lọ àdẹ̀kọ́lé sójú omi so àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín akọgun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o òní yín òní rẹ̀yìn kí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ní gbogbo àgbáyé tá a jọ ń ṣe àjọlájọṣe pẹ́pẹ́pẹ́ wọ́n ní wọn kì í kí aláṣẹ kù kó kú iṣẹ́ àwọn aláṣẹ parí ẹ jẹ́ ká máa ṣe lọ ọlọ́run á ràn wá lọ́wọ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé ìyá mi ojú òní tì yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ìyá wa Àbíkẹ́ Adé communication àwọn ọ̀gá wa nìyẹn ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan ẹ màmá wa the pretty woman máa mọ rí wọn màmá wa jíire mà fáyọ màmá wa jíire mo rí ẹ mà lẹ́wọ̀ àgbọ̀ o ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò mo rí ní ọjọ́ tá a ṣe ìwọ́de tí a ṣe lásàròdè ìyá yìí máa fáyín o ìyá wa jíire ẹ káàbọ̀ sórí ètò mọ́rí ẹ ṣé gan màmá ẹ ṣé gan adé ní orúkọ ẹni tí lọ ṣe rí mórí ó yẹ kó ní ìyàn kan kọ kíní kan síbi ìlú ẹ̀kọ́ yẹn ṣe rí mo sọ pé nǹkan tá à ń ṣe is not Yorùbá tó ń ṣe ìlànà kan ló ní Yorùbá campaign tó ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá ló ní ìlànà wà ń bẹ̀ Afẹ́nifẹ́re wà ń bẹ̀ kì í ṣe pé èèyàn kò lè máa sọ fún báyìí pé gbogbo aláwọ̀ decide pé kan báyìí o wà á ti sọ fún yín pé orúkọ ibì kan náà ni it's not kì í ṣe pé group kan ló ní kíní gbogbo Yorùbá ló ní wo tá à ń ṣe campaign fún ilẹ̀ Yorùbá fẹ́ gba òmìnira yìí kì í ṣe group kan ló ní kì í ṣe bí group kan kì í ṣe group kan ló lè claim pé àwọn làwọn máa ní oná ìyá Afẹ́nifẹ́re lè claim pé àwọn làwọn ṣe kí Yorùbá ìlànà lè claim wọn ṣe kọsọmọ ìbá lè claim gbogbo alájọ ṣe together àti ìlànà o àti Afẹ́nifẹ́re o àti Yorùbá one voice o àti gbogbo wákàtà làjọ ṣe so àwa tí a dẹ̀ fi gbé atrọ́sọ ara wa nínú kí ni pé okay o this for Yorùbá kí ni a dẹ̀ fi wọn láì fi ṣe gbogbo òun lè fi rí gbogbo wọn tá ṣe ètè láfi create gbàdá bẹ̀rẹ̀ kí ni time ẹ̀ àtẹ́bàdẹ̀ rí lóòótọ́ lódodo gbogbo àwa táwa ní ta dá kí ni Yorùbá rescue fún ẹ̀ nílẹ̀ lóòótọ́ lódodo àwa tí a bẹ̀rẹ̀ agitation yìí náà ní time yẹn ni tẹ́ pé kó di pé gbogbo wa ló ń gba àbọ̀ ẹnu gbogbo àtàbí tó láfi kọ́ ló jẹun táyà tó àwọn èèyàn rè pé mo ní kó wọ́n fi kọ́ máa sanwó sí kọ́ máa fowó sọ gbẹ Yorùbá o a ní ti àpọ́sì kan ló sọ láfi dá kíní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí kan lè yà wá Àbíkẹ́ Adé sọ́dẹ̀ kan yẹn irú àwọn sísá mi sì Lady B gbogbo ọmọ ọ̀pá ẹ̀ Lady B ọ̀pá tá ló mọ̀ ọ̀pá kíní sọ́dẹ̀ wá bè lọ́wọ́ pé Lady B ò pé ẹgbá o ṣé mọ̀ ọ̀pá Yorùbá àwọn ọmọ ọ̀pá ẹ̀ ọmọ ọ̀pá tó ń darí ẹ̀ pátá ọkàn wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tó wà behind ẹ̀ àwọn olóòótọ́ olóòótọ́ ní kọ́bọ̀ òdì nínú ẹ̀ so tó wá dé wọ́n jí wọn olóòótọ́ pé bàbá wa Hamilton láyé
ìyàwó Àbíkádé láyé, bàbá wa ààrẹ láyé, bàbá heritage láyé, bàbá wa ay, bàbá kó gbogbo pátá. So gbogbo one time la fi dá ìparí school fún yìí rẹ̀, òun náà lórí ìwà, òun lórí ìwà intact, òun náà dẹ̀ ní dá máa lọ, kò sí àlè change ẹ̀, ìgbà náà máa lọ láíláí, kò sí pé nǹkan tó fẹ́ change ẹ̀ mọ́, because wọ́n sì kọ́wọ́ bá ti dínkù mẹ́ tí àlè máa jẹ́, kò sí nǹkan tó lè change ẹ̀ kúrò nínú ètò àlọ́. So ẹni tó bá nífẹ̀ẹ́ tó believe in àwọn ata tí yẹ pé olóòótọ́ ta wà mí tó bá believe in wọn kó máa fowó síbẹ̀, ẹ tẹ́ ẹ tó ẹ̀ mo dúpẹ́ lọ́gbọ́n yín, ẹ tó bá believe in náà tó pé wọ́n rò pé olóòótọ́ náà ń pè yó ní kẹlẹ́ máa fowó síbẹ̀, tẹ́ ẹ bá dé believe in wọn, they are afraid to do what they want to do, but lélẹ̀ yìí o kò sí nǹkan tó lè ṣe àní, kò sí nǹkan táwọn wà kan kiri pé káwọn fẹ́ lọ sí another one, àṣeyọ̀ngàn náà kò sí àṣẹ ní ti mọ́. Anyone tó bá jáde sí irú àwọn ọmọ yìí and recognize pé eléyìí tí wà lẹ́yìn náà la máa fowó ti sọ, because wọ́n tí ó sì jí òtútù pé àṣẹ pé afẹ́rẹ́fẹ́ lónìí tàbí pé bóyá ìlànà lónìí Yorùbá wọn fẹ́ lónìí tẹ́ pé tí Yorùbá gbogbo Yorùbá ni tí ó lè sí nǹkan tí kọ́bọ̀ dẹ̀ ní kíkú òun náà tẹ́ pé èèyàn bíi mo sọ fún yín lẹ́kọ̀ọ́ ìyàwó bíi 11 náà fi ṣàṣojú wọ́n fi àwọn 6 kan again kájú àfiṣojú kan again níbẹ̀. So kẹ́mọ́ rò pé kí ni wọ́n yí organize it well organized kọ́bọ̀ lè dínkù ń bẹ̀ tí gbogbo àbáfẹ́nu kò bákan èpè kàtó arise pé ọ̀kadà yìí àti wọ́n ní mọ́sán mọ̀ láti wò pé òkè káàbọ̀ ìṣe gba ìrìn àṣẹ báyìí náà rò pé olùkọ́ sáfórúkọ mama àbíkẹ́ǹsì kò fẹ́ nǹkan tó máa borúkọ jẹ́ èmi náà fẹ́ kọ́ máa borúkọ mi jẹ́ àwọn bàbá tó wà lábíkà ẹgbẹ́ tí sáfórúkọ ẹ̀ kò fẹ́ nǹkan tó pé orúkọ máa bàjẹ́. So òun lẹ́nu pé kọ́gbọ̀n òdínkù òun ẹ̀ for the past 1 year tó wọ́n ti wà ń bẹ̀ èpè àwọn ọmọ pé àkínà fowó yẹn ṣe wọn ní pé àlè àṣẹ apá àgbẹ̀ kakọ̀ máa ná ní àná nǹkan tó bá tàbí ilẹ̀ Yorùbá ló ní èpè ló gbọdọ̀ dínkù ń bẹ̀ láì pé àná fún nǹkan tí Yorùbá fẹ́ wọn lè fi rí wọn lè ti rí díẹ̀ lè rí o mọ́ àṣekọ́mi díẹ̀ tẹ́ bá ti gbígbá ṣe wọ́n wà lẹ́yìn wa ẹni pé ẹ máa ní ká fowó iṣẹ́ bí kan bí màmá mi Àbíkẹ́ Adé náà sọ lẹ́kọ̀ọ́ yẹn tẹ́ bá ti support wa mọ́ n wo expect pé owó tá à ń sọ èèyàn kan lè dá owó 30,000 pounds èèyàn kan lè dá ó yẹ kó a ní 200 million na budget afẹ́ ní lákàtí Yorùbá abẹ́ 200 million a ti máa sọ kọ́tà sọ yìí èlò 200 million láàrin àwọn Yorùbá a ti ní ọ̀yẹ́ká ní jùbẹ́ lọ Lady B, God bless you my modalities are welcome on board Lady B ẹ̀yin jù Oòduà lamẹ́ríkà ẹ̀ka àbọ̀ sórí ètò yẹ bá mi lọ ẹ̀yin jù Oòduà ẹ̀yin tẹ́ wà ní Dallas Texas gbogbo ẹ̀yin jù Oòduà àtàjẹ bẹ̀rẹ̀ kí ni ẹ̀ ẹ̀ lọ bẹ̀ lọ́wọ́ they know about it òun wá dá wọn mọ̀ gbà so tàbá ní 95% àwọn tẹ́ abẹ̀rẹ̀ kíní tàbí pa mú pa so tí yẹ pé orúkọ àwọn àdìbàjẹ́ rí ó yẹ kẹ́lẹ́ mọ̀ pé òótọ́ ni pé this is authentic wọ́n tẹ́ pé anything come rain come shine this is authentic there is no how kí ẹ̀kọ́ pé kò wọ́n ṣe pé àfikún abẹ́ change ẹ̀ fún we cannot change it this one has come to stay pé ìmọ̀ láíláí yẹn kò sí change mọ́ kò sí àkáǹtì kan tàbí gbọ́ àkànṣe sí pé àfẹ́fẹ́ change ẹ̀ fún báyìí pé community wà ń díẹ̀ yẹn báyìí ní change àkáǹtì bẹ́ẹ̀ ti change àkáǹtì bẹ́ẹ̀ ti change àkáǹtì tó bẹ́ẹ̀ pé nígbà pé a ní nǹkan dàbẹ́ ṣe dáńtà bẹ́ẹ̀ ti change àkáǹtì ní dáńtà pé ẹ fún ẹ fi wá pé wà lè fi ẹkú wá gbà ẹ bá dùn àkíní bá àkáǹtì kan wá pé mo ti rí ẹ̀kọ́ ní ìkìlẹ̀ ọgbà David Hamilton kí ló ṣe àkáǹtì wà lẹ̀ tẹ́lẹ̀ ṣe kó bẹ̀ jẹ́ ní kí ló fà á tẹ́fẹ́ change àkáǹtì mi so èyí ọkùnrin yìí bó ti máa wà láíláí yẹn kò sí kan tó máa change ẹ̀ bí tí owó Yorùbá máa wà láíláí lọ́yẹ̀ tí gbogbo àtàlẹ̀ dárúkọ bíbẹ̀ náà lè òun lè máa gbé ọmọ làwọn polówó lórí péjì wa ẹ̀dẹ̀ máa rí ìkọ̀dá fowó yín ṣe ó lè pẹ́ but àwọn ṣe ìpínlẹ̀ pé a máa rush pé kàkọ́lọ́ lówó yín kábàlì àkànnì fowó bóyá pé nǹkan tó ọmọ ẹ̀ka dọ́kun náà nǹkan gidi tẹ̀ máa rí pé àwọn tá a mọ̀ kó dẹ̀ nídìí ẹ̀ fúnlẹ̀ Oòduà tá a máa lò fúnlẹ̀ Oòduà wọn láti máa lò fún pé lórí pé owó Yorùbá gbogbo Yorùbá ni o kì í máa ṣe jìdẹ́fẹ́mìtì o kì í máa ṣe Madam Àbíkẹ́ Adé o Yorùbá wọn tó wà ládáwó ń bẹ̀ bòtá wọn ti dá owó ìbàdí wọnú àpò yẹn ó ti ti yomu lẹ Yorùbá yẹn tí àgbẹ̀lẹ̀ kan yẹn ní gbàtà bẹ̀rẹ̀ òun sọ fún yẹn gbàtà bẹ̀rẹ̀ kí ni àwọn tá fi torí ẹ̀ Afẹ́nifẹ́re number 1 Odùduwà Yorùbá one voice 2 ìlànà ọjọ́ mẹ́ta àwọn mẹ́ta yẹn la fi owó yẹn péré ẹ̀ bàtà bẹ̀rẹ̀ but along the line adé pé àrí bàbá olóyè Sunday Igboho tó jáde tó iṣẹ́ takuntakun àná ṣé bí Yorùbá la pé Yorùbá ń lé skul fún la pé Yorùbá lé skul fún la pé nígbà fẹ́ kí ṣebí Yorùbá tó ẹ̀dá kí ilẹ̀ ni pé it must benefit from it ṣe bẹ́ẹ̀ bá a ṣe oríṣi wa ni pé ó bá ní omi Yorùbá mi ló gbé àdọ́dà tó wá ní ṣe kankan fún Yorùbá gbé ilẹ̀ fún Yorùbá àtúntò lò fún tó pé ìṣòwò wa owó Yorùbá ni
owó Yorùbá ni ìkọ́ tó bẹ̀ ọ̀pọ̀ ọmọ pé Yorùbá rescue fund GoFundMe rescue fund lápẹ́ so kì í ṣe owó wa owó Yorùbá ni tọ́mọ Yorùbá mi bá yára pé ó ṣe pé a ní ìdẹ fún Yorùbá a máa tún lò táwọn nípa ní ìdẹ owó kan fún Yorùbá táwọn ṣe kan mí lọ́la sí a tún lò fún Yorùbá so ẹ̀yin tí ẹ bá believe on ọ̀rọ̀ àgbègbè àtàwọn àmì ilé ìwú màmá Àbíkẹ́ Adéṣe ìgbà fún màmá ti wà ní kó di pé ẹ bá ṣe ẹ̀rọ ẹ̀mọ́ mi kó di pé Facebook bẹ́ẹ̀ ìyáwó Àbíkẹ́ Adé ti wà lórí lórúkọ lórí Facebook lórí lórúkọ mi lórí rédíò tí gbogbo èèyàn mọ ìyá Àbíkẹ́ Adé Àbíkẹ́ Adé káwọn ẹ̀jẹ̀ tó jáde ká fẹ́ ṣe ká máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní Àbíkẹ́ Adé jáde some years ago so kì í ṣe pé etí ò lórúkọ tó pé orúkọ tó tẹ́kọ̀ọ́ ní ìdájọ́ who is who in the society tó ti mọ̀ so kì í bóyá pé èèyàn kìíní èmi wọn bá tẹ̀mí náà dẹ̀ lọ́mọdé lánàá yìí ẹ ti rí àwọn who is who tẹ́ pé mo ti ti mọ̀ pé mo ti bá tí mo bá tó mo lè máa bá wọn sọ̀rọ̀ láéláé gbogbo àwọn àtàjọ́ ṣe náà ẹ ti pé àgbọ̀dọ̀ gbọ́ pé David Amity o pé scandal kan pé orúkọ kan báyìí láyé orúkọ mi bàjẹ́ wọ orúkọ mi ó wà very very important fún mi òun lè fi pé máa ṣe so ẹlẹ́mọ̀ méjì mẹ́ta mo ṣe omi lọ nìyẹn mi ò wọ́ọ̀rì nìkan ní mo tẹnumọ́ yẹn máa tẹnumọ́ láéláé pé no kò tó bọ́ tọ́ yẹn pínlẹ̀ Yorùbá yẹn máa tẹnumọ́ lẹ́ni inú mi dùn lẹ́ni ìsìn gbà tí a sọ̀rọ̀ GoFundMe yìí lẹ́kọ̀ọ́ yẹn èmi pẹ̀lú Ọláyẹmí Kóìkí pẹ̀lú olóyè Sunday Igboho àmẹ́ta yẹn àwọn sọ̀rọ̀ wọ́n sọ kíní kan ó dùn mọ́ mi inú olóyè Sunday Igboho pẹ̀lú Kóìkí sọ kíní kan ó dùn mọ́ mi inú lẹ́ni tí Kóìkí máa ń gbọ́ àbí Sunday Igboho náà gbọ́ olóyè Sunday Igboho ní pé ó lọ bàbá yẹn àwọn Afẹ́nifẹ́re ṣẹ́gun máa ń pariwo afẹ́nifẹ́re bí ìsúpẹ́tipẹ́tipẹ́ ó lọ àwọn Afẹ́nifẹ́re ó lọ àwọn èèyàn gidi ó lọ àwọn bàbá yẹn ó lọ àwọn èèyàn ọmọ ni ó lọ àwọn bàbá rere ni ẹ ó ní ó lọ àwọn Yorùbá tọkàntọkàn jẹ́ pé ó nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn ni ẹ àwọn kan mìíràn sí àdé ìbásórí line ó lọ àwọn Yorùbá tọkàntọkàn ni jẹ́ pé àwọn kan náà sọ jẹ́ pé ó lọ àlè máa sọ Kóìkí ní pé ẹ̀gbọ́n mi ò mọ̀ bàtẹ́ bá ń sọ wọ́n mọ̀ pé kílẹ̀ máa ń sọ yìí àwọn kílẹ̀ máa ń sọ yìí ó ní bàtẹ́ wọn dé Nàìjíríà bí Kóìkí bá dé kó máa tiẹ̀ pé Kóìkí náà kó dé wá sọ kó wá gbọ́ Kóìkí kan ó ní bàtẹ́ wọn dé Nàìjíríà lọ́n tó mọ̀ pé olóòótọ́ là ń pè mú ní tẹ́kùn bá ti sọ̀rọ̀ ẹ máa bọ̀rọ̀ mi bẹ̀ tẹ̀bí ìkórìkò yẹ gbogbo ìtẹ́lẹ̀ ìgbà tí mo sọ afẹ́rẹ́fẹ́rẹ́ ó ní ẹ̀gbọ́n mi ìgbà tó ń dé Nàìjíríà lọ́n tó mọ̀ pé olóòótọ́ olódodo làwọn bá Afẹ́nifẹ́re yẹn tó ń rò bóyá àwọn ìbúrò ní bá ń sọ tẹ́lẹ̀ ó lè mọ̀ pé kí ẹ̀gbọ́n ìtẹ́ sọ yìí Afẹ́nifẹ́re wo ni ẹ Afẹ́nigbà kan gbọ́ ó ní wọn tí tó wá dé Nàìjíríà tó ń súnmọ́ wọn ó ní tó ń súnmọ́ wọn tó fún wọn ó lóun pẹ̀lú olóyè Sunday Igboho ó ní wọn kì í kúrò lé àwọn bàbá Afẹ́nifẹ́re every time olóyè Sunday Igboho náà tún sọ àwọn mẹ́ta aláwọ̀ alẹ́ láì léde lọ́sàn-án ní láàárọ̀ yìí ó sọ pé bàbá ó ní àwọn àbúrò àwọn èèyàn gidi àwọn bàbá yẹn so pé mo ní tèmi kan máa fẹ́ mo ní mo ti sọ títí bí àwọn èèyàn ò gbà mí gbọ́ ó ní ọ̀ǹtì tó yẹ sọ pé àwọn èèyàn náà tó nífẹ̀ẹ́ Yorùbá gbọ́ tọkàntọkàn eléyìí pé àwọn tó nífẹ̀ẹ́ tọkàntọkàn gbogbo wọn tá à ń ṣe pátá wọ́n wà lẹ́yìn wà bọ́n kò lè yí àwọn èèyàn wa torí pé nǹkan tó yẹ sẹ́ka àbáyé máa sọ kọ́ àbáyé ọ̀sán ọmọ Yorùbá tó bá ní làákàyè tó bá gbọ́n bí mo máa sọ pé ọ̀rọ̀ bàbá àgàdà náà máa sọ pé ẹ tó bá ní làákàyè mọ̀ pé gbogbo àwọn people they are behind us like this mo ṣe lè mọ́ wa lélẹ́yìí bọ̀ kò yí àwọn ẹlòmíì mo máa sọ lóye tó gbọ́ àgbà kí ló dé kí lákàwọ́ kàn wọ́n ní mọ̀ àwọn olùyẹ mọ̀ wọ́n yes lè mọ lóòótọ́ àwọn kan náà bá wọn sọ̀rọ̀ mẹ́bù yín kí bá wọn sọ̀rọ̀ mọ́ ṣe jẹ́ fún mọ́ ṣe ṣe lórí pa torí pé wọn ò jáde kọ́ ṣe nǹkan míì láti gbé bákan kan ààrẹ Gani Adams Yorùbá tọkàntọkàn gbogbo ẹ̀jẹ̀ Yorùbá ni bọ̀ kò yé ẹlòmíì tó pé nǹkan tó ẹlòmíì fẹ́ kó ṣe nísìn wọn mọ̀ pé ọgbọ́n làlẹ́ ẹgbẹ́ mi sáfẹ́ jù pàmí Kóìkí ní pé ẹ̀gbọ́n mi ó lè gbọ́n mi gbàmọ́dé dé Nàìjíríà màá pè lóye Kóìkí tó bá wà mẹ́kọ̀ọ́ pé jẹ́ pé Kóìkí náà ó nígbà tí mo dé Nàìjíríà mo tó mọ̀ pé àwọn Afẹ́nifẹ́re yẹn pé wọn olóhùn tí máa ń sọ̀rọ̀ wọn olóhùn bá ń sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ olóhùn máa ń wọ̀ wọn pé kí ni lẹ́gbọ́n yìí tẹ́ ń sọ yìí kí lẹ́gbọ́n yìí tẹ́ ń sọ yìí náà Afẹ́nifẹ́re wọn yẹn ó nígbà tó ń dé Nàìjíríà pé yes wọn á wà pé lóòótọ́ owó ọtí mọ̀ ń sọ pé olódodo olóòótọ́ tó ń rí wọn pẹ̀lú ohun tó ń tí a gbọ́dọ̀ máa sọ tí ó ń gbọ́ gbogbo ohun tó ń rí everything tó ń rí gbogbo ohun tó ń gbọ́ everything tó ń rí olóyè mi pẹ̀lú olóyè láàpọ̀ olóyè náà ti bí olóyè wà lórí fíláì the same thing gbàlóyè máa wọlé fíláì the same thing Kóìkí sọ the same thing ni Ìgbòho sọ throughout so kí mo tún àṣà fàyọ mí ni pé àwa ọmọ Yorùbá
máa gbé tàbá ń ṣe ìwọ̀n lórí line it's not about viewer it's not about dúró lórí òótọ́ máa bá ẹni tó bá dúró sí people may hate you ìrètí pé ẹgbẹ́ tó bí ìgbọ́n tó bá kọ̀ọ̀kan by end of the day òótọ́ yẹn máa bẹ ẹni wá jókòó sí àwọn tí ò mọ òótọ́ yẹn wọ́n máa mọ òótọ́ yẹn létà bọ̀ bàtà ìlú òótọ́ bọ̀ kó lùwà kó má jẹ́ kó pẹ́ jù ní kó lù mọ òótọ́ yẹn wọ́n máa mọ òótọ́ yẹn pé máa yẹn dẹ̀ sọ lóòótọ́ o ṣé kí n má sọ̀rọ̀ kan táyà nǹkan mo ní àwọn tó bá ṣe ìpínlẹ̀ àbá yẹn mo ní wọ́n ṣèpè fúnra ara wọn ni because àwọn olóòótọ́ àfìgbà mi àfi like crying nítorí pé wọn ò dẹ̀ mọ́ pé ni o wọn ò dẹ̀ mọ́ nǹkan tó wà lọ́kàn ni o wọn ò dẹ̀ mọ́ ti wà pé mo ní ẹni tó bá mo ní ìgbà tí a ṣèpè fún ìpín àìṣẹ̀ ìpín àìrò ìgbà tí a ṣèpè fún wọn ni they think bóyá mo kàn wá bí nǹkan pọ̀lọ́mẹ́ta fẹ́rẹ́fẹ́rẹ́ mo inú mi dùn lẹ́ni pé wọ́n ti mo gbọ́ sétí fún ara mi inú mi dùn ọkàn mi pé tèmi mo sọ́mù ẹbẹ̀ lọ́kọ́ èkì mo ní kọ́ èkì tèmi kò mọ́ sọ́mọ́ rẹ̀ ọlọ́ọ̀sán lè bọ̀ tèmi kò ní mọ́ sọ́ rẹ̀ mo ní àbí saying this for long but thank God ẹ̀yin lè fi sọ́ọ̀sì thank God ẹ̀yin lè fi sọ́ọ̀sì because mo ti máa sọ fún àwọn èèyàn ń ta people say gbẹ̀ngbẹ̀ Afẹ́nifẹ́re wo ni ẹ̀ Afẹ́nifẹ́re because they don't know wọn ò mọ ọ̀kọ́kọ́ gba Afẹ́nifẹ́re they don't know anything about them they believe pé bàbá yẹn gbà kankan but torí pé kò yé wọn bí tí làákàyè wọn bí ó yé wọn dé nìyẹn àwọn olóòótọ́ olódodo ilẹ̀ Yorùbá làwọn ilé yìí tẹ́ pé gbogbo nǹkan wọn gbogbo Yorùbá tọkàntọkàn ni tọkàntọkàn ni wọn but bẹ́ẹ̀ yìí ṣe fi gbìkan sọ̀rọ̀ wọn ò ní ẹ̀fà láyé wọn ò ní ẹ̀fà sọ̀rọ̀ torí pé àgbàlagbà ni wọn dẹ̀ gbọ́n bọ̀ kò sí ìwọ̀n tí à ń ṣe èmi sọ fún ilé rẹ̀ tí 100% náà fi wà lẹ́yìn wa ó tẹ́ mi mọ̀ ní but thank God ó lè sọ́ni Ìgbòho kó ìkí wọn ti mọ̀ ọ́n sí pé tó bàtà sí wọn ní àwọn kíkú ní bàbá pé kí n máa sọ my happy state but yes ó lè gbọ́ mi ní àwọn kíkú ní bàbá every time bàbá wọn yẹn wà fẹ́ wọ́n ti mítí pẹ̀lú wọn ṣe fún pẹ̀lú wọn 24/7 wọ́n dẹ̀ rí gbogbo wọn dẹ̀ rí àwọn ẹ̀ṣọ́ pé they have so but torí pé òye àwọn ọ̀yọ́ ọmọ wa a kò bẹ́ sórí trillion line a kò bẹ́ internet gbogbo o máa sọ pa olóyè Gani Adams náà the same thing máa sọ pa àwọn pé people don't know system olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọ̀dẹ́wẹ́ kan sí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ ká fara balẹ̀ gbogbo wa ibi kan ní gbogbo Yorùbá wà èmi tó fọkàn báyìí tó yẹ pé ibà Gani Adams Afẹ́nifẹ́re olóyè Sunday Igboho gbogbo àwọn táyà yìí kìíní ibi kan ló wájú wa mo lè 1,000,000% mo mọ̀ yóò dá mi lójú ni because kò sí wọn gangan tí mi ò kí n bá rò láàrin gbogbo wọn ká tá ń sọ yìí ibì kan ọ̀nà ló wá lókàn ṣe tó kàn gbégbà lókàn yàtọ̀ bọ̀ ibì kan ní gbogbo wájọ wà pátápátá ibì kan náà ní gbogbo wájọ wà pátá kò sí yàtọ̀ bọ̀ tó kéré pé kò yé ẹlòmíì ni kóòtù ní pé ẹ̀gbọ́n mi yẹn pé mo ó ní ìwé mú wọn yẹn pé mo bú wọn pé bú wọn ẹ̀gbọ́n mi mo lè bú wọn ó ní ìgbà tó ń dé nàìjíríà ọ̀nà tó mọ̀ pé nǹkan tí mo ń sọ pé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ ó ní òótọ́ gbogbo nǹkan tí mo ń sọ lóòótọ́ ni bọ̀ká pé kò lọ nàìjíríà how will we know gbogbo akọ́lọ́ máa lọ nàìjíríà bọ̀ tá a bá rí ìyàn kọ̀ọ̀kan láàrin wa tá a bá sọ ọkọ̀ bẹ́ẹ̀ àwọn adáyẹ̀ tó yẹ pé olúwa jẹ́ pé bóyá ẹgbẹ́ ọjọ́ kan àbọ̀ nígbà tàbí jù yín lọ dáwọn pé nǹkan báyìí bá tá à ń sọ ó yẹ kí n máa bìlíìfù lẹ́ẹ̀kọ̀ọ̀kan àdẹ́tẹ̀ ẹ̀ ti rí pé ìkọ̀ọ̀kan nu wa pé ẹni pé àṣẹ ọ̀kan tẹ́ pé stain kọ́ lára wa rí ẹ má bìlíìfù pé àṣọ ọ̀kan lè ní ẹ bá nǹkan mi bẹ̀rẹ̀ lọ́la ẹni bìlíìfù wa bọ̀ tó yẹ pé àṣọ ọ̀kan yẹn adẹ̀ ń tó ti kan yẹn lójoojúmọ́ ó yẹ kẹ́lẹ́ mọ̀ pé yàrá sọ jáde lẹ́nu káfẹ́ nǹkan tó máa burúkọ wa jẹ́ ó yẹ kẹ́lẹ́ máa bìlíìfù nǹkan tá a bá sọ pé kí ẹ bá àkàmá jáde sórí line jí pé àkàmá sọ̀rọ̀ irú èmi sí development yìí máa sọ yẹ kí ìwé lè mọ̀ pé this man talk development yìí máa yí máa lágídí o máa yí o máa fi bí kò máa ní viewer now kò máa dẹ̀ jí sọ̀rọ̀ pé kíní àwọn tó jáde lẹ́yìn ẹ̀ wọ́n ní 1,000 wọ́n ní 2,000 tó gbé nǹkan tó ń sọ wọ́n dẹ̀ ní viewer but máa yí ó dẹ̀ tẹnu wọn gan ẹ̀jẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé there's something behind the boy òótọ́ dignity integrity ló dá ìlàyé it's not about the viewer you want to have it's not about the viewer èmi dé èèyàn bá sọ pé èmi mọ̀ pé mo ní orúkọ mo mọ̀ pé mo ní fún ẹ̀mọ̀ pé olúwa fún mi mo ní yìí lẹ́ni èsì I was talking to one of my big friend lẹ́ni there's a lot of that jí tó gbé now a fẹ́ gbé ní Yorùbá strategy alliance now mo sọ pé kí n máa tún sọ a fẹ́ à ń lọ sí Hague àgbé ẹjọ́ gọ́ọ̀mẹ̀ntì àlọ́gbèsè lọ sí Hague either for now màá sọ fún yín ọdọ afẹgbẹ wọn sí crime against humanity à ń lọ ó ní nǹkan tí àwọn discuss pẹ̀lú àwọn discuss pẹ̀lú àwọn big kìíní mi fẹ́ dárúkọ wọn
ẹ̀yọ́ ti kọ́lé ni dàsọ àwọn nǹkan mìíràn tó ń fún mi tí mo gbọ́ tó ń wọlé ni ó bà mí lẹ́rù. We are going there and just say àmọ́ lọ sùn gọ́ọ̀mẹ̀ntì tó pé iṣẹ́ ibi tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ń ṣe and say àwọn kìnnì wọn lu very soon àwọn jáde pé Yorùbá Strategy Alliance we are taking Nigerian government to court crime against humanity now lẹ́yìn ìsìn ìgbà ìmúfà gbọ́ pé wọ́n ti change lórí ìbọn tí mo ń wá kiri gbogbo nǹkan tí mo ń wá kiri èyí iná change woman Fatu tó wà ń bẹ̀ Fatu the prosecutor tó wà ń bẹ̀ ọmọ Gambia yẹn èyí ni mo tó mọ̀ dẹ́wọ̀n pé bí tí a ti bọ́ọ̀tì ìbò tá a ti tẹ bọ́ọ̀tì lọ èyí mo tó mọ̀ pé èyí iná change èyí ló kílẹ̀ ní tẹ́nà end British man kọ́má yìí òun ló ti wà lọ́wọ́ ẹ̀ èyí ní tẹ́nà end torí pé gbogbo tá à ń tẹ owó tá à ń tẹ lọ torí pé nípa ọ̀rọ̀ Yorùbá yìí ni so iṣẹ́ ń lọ ìgbàdá wa gbọ́ lẹ́nu tiwa ẹ mọ̀ pé òótọ́ ni authentic ẹ máa gbọ́ lẹ́nu tiwa àkàn jókòó sí ní mamada àbíkẹ́ bá ń sọ̀rọ̀ kí ló fẹ́ gé níbẹ̀ ìṣe wọn dẹ́ pé ọ̀gá ni mílíọ̀nù iṣẹ́ ọ̀gá náà sì ni ìyà ò jẹ́ wúmà yìí ọmọ ìlọ́yà gbogbo ẹbí rẹ̀ bọ́dí wà òkè ìyà ò jẹ́ obìnrin kò sí nǹkan tó ń fẹ́ oníkan tó ń fẹ́ lọ́wọ́ fún so ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tó bá ń sọ it's not about the pay it's about the viewer it's about publicity this man has made a name mo sọ fún mi mo ní káwa tó jáde ní Àbíkádé ti jẹ́ Àbíkádé òun lẹ́yìn tó máa ìdè ìlú òyìnbó látọ̀ ìdè London ìlànà lọ́wọ́ ọmọ tó jẹ́ Àbíkádé communication Àbíkádé tó bá ìdè London lánàá nìkan ni ṣé orí Facebook rẹ̀ ìfàlẹ́ kó fẹ́ mú ìkorúkọ ẹ máa ń gbọ́ tí màmá wa sábà máa ń sọ́tàn pé àwọn ọ̀gá wa ilé yìí o àwọn ọ̀gá wa ilé yìí o àwọn ọ̀gá wa ilé yìí o nǹkan tó lè mọ ẹ́sà bọ̀ sí orúkọ bẹ́ẹ̀ pé Àbíkádé is not somebody tí pé ní nǹkan tó pé orúkọ kò tó ń wá lórí social media but torí pé love tó ní fúnlẹ̀ Yorùbá ló tún lè ṣe mọ́ tí wọ́n ṣe torí pé love tèmi náà rí ní fúnlẹ̀ Yorùbá mo lè ṣe mọ́ tí wọ́n ṣe gbogbo àtàǹṣe wọ̀nyí èmi ní Àbíkẹ́ èmi ní ìsílẹ̀ wà ní o ewa gbọ́ Yorùbá náà ewo ó máa try best ẹ̀ ó try ó máa ṣiṣẹ́ ìtọkùntọkùn pé no thank God Koiki fúnra lára oríṣi láìpẹ́ lọ sí Nàìjíríà òde ọmọ ìkéré Koiki máa sọ fún Koiki nígbà tí Koiki padà bẹ̀rẹ̀ kínní kátó pé àti ẹ̀bẹ̀rẹ̀ kátó bẹ̀rẹ̀ àìjẹ́sọ̀ tá a ṣe ni kátó bẹ̀rẹ̀ Yorùbá kínní Koiki tó ń lé young man ti máa ń dá kan táìmù yẹn pé gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe 419 gbà yẹn Koiki wò bí àwọn bẹ́ẹ̀ 38 or 38 37 máa sọ fún Koiki tí wọ́n á tó yẹ dáìmù tí máa ń pinnu owó Koiki lórí kínní mi mo jẹ́ kí àtọ́ mọ Koiki lédè ọ̀dọ̀ mọ́ ti mọ Koiki jù ọ̀dọ̀ mọ́ ti mọ Koiki mo gbà Koiki o pé ọmọ yẹn kí mo fi láì Koiki ni pé ọ̀rọ̀ Nàìjíríà kálára dáìmù tó máa ń campaign tó rí gbogbo nǹkan tó ń ṣe tó máa expose wọn lọ Nàìjíríà máa throw everything tó máa jà pa kí Nàìjíríà lè la kí Nàìjíríà lè dá dáìmù yẹn ó ti pé a change sí Yorùbá kínní kó tó pa change dáìmù Koiki mo ní gbogbo àwọn ẹgbẹ́ Koiki wọ́n ń ṣe 419 wọ́n ń jà ní kébọ̀ Koiki ń jà fún Nàìjíríà bẹ́ẹ̀ ni ń jà fún Nàìjíríà ìkọ́tẹ́ kí láì Koiki nìyẹn bí mo fi láì kí ẹ̀ dáìmù yẹn nìyẹn I think it will be around 37 that time tó ti bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí jà bó ti pé àṣeyìn sí kìíní òun mo fi láìkẹ̀ dọ̀là mẹ́ta òun mo fi láìkẹ̀ dọ̀là mẹ́ta bọ̀gbà tó dé Nàìjíríà yà ọ̀pọ̀ ọmọ ìkéré náà kọ́mọ̀ ìwà ọmọ ìkéré bó ṣe pé kìíní ẹ̀ Nàìjíríà kó wọlé orí bọ̀ létà ó realize mistake ẹ̀ àwọn ti padà sílé thank God for that òun mo fi láìkẹ̀ pé tó pé àtijọ́ ń jà fún Yorùbá ilẹ̀ Nàìjíríà ti pẹ́tipẹ́tipẹ́ ni máa gba Koiki gbé this young man máa sọ ẹ máa gbé ẹni bá ń watch program mi ní nǹkan bí 4 or 5 years ago ó máa gbé mo ṣe ń dákọ̀ Koiki pé Koiki ọmọ yìí ó pé ó ń jà pé ìkànnì láì pé gbogbo ẹgbẹ́ ìṣe 419 òun jà fún Nàìjíríà lórí nǹkan tẹ̀mí nǹkan tó gbé wá sórí Facebook ni pé ọ̀rọ̀ Nàìjíríà ló gbé wá sí pé wọ́n ti ń gọ́ wa Nàìjíríà kò tí ò dáa nǹkan tó gbé wá sórí Facebook ni nǹkan tó gbé wá sórí Facebook ni pé ọ̀rọ̀ Nàìjíríà o pé mo ṣe ń tìjú wa máa ń gọ́ọ̀mẹ̀ntì wa ń tìjú wa kó di pé àṣeyìn sí Yorùbá kíní ẹni tó bá fẹ́ wo program kó lọ wo program tí mo ṣe 4 years ago 3 years ago 5 years ago 7 years ago ọ Nàìjíríà mú sọ nǹkan méjì Nàìjíríà lọ bóyá tún bí ìlú ìbílẹ̀ ti ń bàjẹ́ nǹkan tó gbé wá sí Facebook ní mi sọ fún mi ìdíbí discuss nǹkan mi òyìn God ṣe pé lẹ́yìn tó ń gbé lọ́dọ̀ Amẹ́ríkà wọ́n máa ń pè pé ẹ̀ẹ́dẹ̀ try because wọ́n máa ń pè pé Nàìjíríà yìí nìkan ọ̀yàn ń dáwọn fúlẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà pé ìwà ẹ̀ má sọ̀rọ̀ Nàìjíríà mú gbọdọ̀ ń dùn mí ìlú fẹ́ kìlú mi dá ẹ̀ẹ́dẹ̀ ṣé kẹ́ máa sọ nǹkan mí bẹ́ẹ̀ kẹ́ máa sọ nǹkan táwọn sọ̀rọ̀ yẹn tó wọ̀nyí kí wọ́n lè wá máa wò yín mọ́ ọ̀mọ́ nínú òwe I'm not here pé fún viewer tí viewer bá wá plus ló jẹ́ tí viewer bá wá viewer ò jẹ́ pé ok kí ni àǹfààní fún mo gbé mo ní viewer tí ò wúlò viewer tí ò ní ọdún fẹ́ ṣe mi kí ni àǹfààní mo fẹ́ sọ̀rọ̀ pé àwọn sùúrù àwọn tó yẹ pé fẹ́ kó change yẹn fẹ́ change àwọn kan pé kí kan lè change àwọn tó fẹ́ kó wò mí àwọn tó lè pé àwọn tó fẹ́ pé wíṣọ society tẹ́lẹ̀ mọ́ mi pé má sọ fún wa lè gbọ́ ohun tí mo sọ wọ́n lè change
ó bá yíyan méjì ni wọ́n pẹ̀lú ìjọsọ yìí òun ní common sense but thank God there's no time tí mo ṣe show mo ń sọdẹ ní tí ò sí nǹkan tó wà ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gbogbo ẹ̀kan fẹ́ kó wọ́n dẹ̀ ń gbọ́ but they know me pé máa sọ tọrọ máa have a lot of friends in government irú àwọn oníwọ̀n tó ń bá sọ̀rọ̀ lẹ́nu ẹ̀sìn there's a lot of things jẹ́ pé kí ni jẹ́ pé àdìbá sọ́síta táyì máa sọ́síta wọ́n jẹ́ pé they know pé wọ́n kó lóòótọ́ ni mí wọ́n lè bá mi till party wọ́n lè close mi báyìí wọ́n lè close mọ́ mi pa bí ike tó wọ́n pé Nàìjíríà pé ìlú ẹ̀ fi finish wọ́n pé mo kí pé mo wá jà fúnra mi bí àwọn kò mọ́ jà ókè bóun náà sọ̀rọ̀ gbọ́ fún mi yìí sí thank God kọ́ ẹ pé ara mi mo jà fún ṣebí mi mò ń lìdí Yorùbá kọsán ọmọ Yorùbá ní a ní group náà fẹ́ pé láàrin àwa àdé dáwọ́ láàrin ara wa ń bẹ̀ yẹn bá ní kí gbé àkáǹtì kọsán ọmọ Yorùbá síbi rí tí ẹ̀rọ ìgbà mi ò ní ìdówó ni tẹ́ pé owó yín mo need máa ti gbé kọsán ọmọ Yorùbá síbi ẹ máa dáwọ́ sílẹ̀ o káró fún ẹ̀kọ́ bọ̀ tí ó máa ṣe tèmi bẹ́ẹ̀ because tẹ́ bá fún mi lówó mo máa sọ kí nǹkan fún yín tí máa ń gbowó lọ́wọ́ yín sí bí ìgbà tí mò ń ṣiṣẹ́ owó ni mi ò ṣiṣẹ́ mi ò rí ìṣe látọkàn mi wá pé mi ò gun ìwá fún mi ìwá lásàfilẹ̀ Yorùbá ìwọ tó fẹ́ jẹ́ mi mo tẹ́rẹ̀ wá láti àti pé èmi lọ́mọ ẹ̀ ṣe mo ṣe pẹ̀lú ọdún ọkọ̀ọ̀kan pẹ̀lú Yorùbá gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ fi Yorùbá ni mo tẹ́rẹ̀ ṣe di ó lé kí n dẹ́gbà lórí bí pé Yorùbá Rescue Fund jẹ́ pé Yorùbá ló ní dẹ̀marí Yorùbá ló ní ṣẹ̀mọ́ ọ̀gá náà Yorùbá ló ní so mi ò ní ẹ̀bà sọ̀rọ̀ mi ju Yorùbá ló ní kú fún mi ó dẹ́ bá tó máa ní ìsìnkú charity mi mo sọ pé my charity is coming back tí mo gbé last year gbàmú ṣe bẹ́ẹ̀ dèmi last year mo gbé charity mi wá gbàdúrà jẹ́ sẹ́yìn kan mo rọ Yorùbá Rescue Fund mo gbé my own charity mo gbé lẹ́kọ̀ọ́ Yorùbá Rescue Fund mo gbé bá gbọ́ oríṣiríṣi tó máa ń gbé ìlú ẹjọ́ sà mélòó mo fẹ́ help òmùtẹ́ ìdára charity yẹn lẹ́yìn táìmù yẹn pé ẹ̀yin tí ó bá jẹ́ tèmi o ẹ máa bá fowó sínú Yorùbá ìkẹni charity kan fẹ́ pa àwọn yẹn o gbàgbà o but bàtí mo pé Yorùbá Rescue pé Yorùbá kí ni dé mo yà dọ́ọ̀pù ẹ̀sẹ̀ ìgbẹ́ kan pé I have to put on this Yorùbá Rescue Fund fún ilẹ̀ Yorùbá ìkápáṣẹ́ lọ mo iṣẹ́ ìkẹni irú charity mi mo gbèsè gbẹ kan máa gbé gbàgbé máa wà lórí social media for donkey year kí má lè ní ìbọn mo ti fún humanity kí má lè help àwọn tí ò ní olúwa gbogbo I have to use my influence láti máa bless àwọn aláìní àwọn tó bá love mi á dọ̀rẹ́ sí owó charity á lè máa fi ṣe é fáwọn ohun tó bẹ̀rẹ̀ last year but ìgbà tí Yorùbá Rescue Fund yìí dé tàbí Yorùbá Rescue Fund yìí mo dùn bẹ̀sẹ̀ gbogbo mo feel bad but mo ti pé mi ò lè máa kó nǹkan méjì pọ̀ mo máa kó nǹkan méjì pọ̀ ọlọ́mọ yẹ kí èèyàn gbé ẹrù olóyè sórí kó máa fàtì ẹ̀kọ́wọ́ wọ́n ní bí bó ṣe rí nìyẹn but mo gbé lẹ̀ pé ibi Yorùbá Rescue Fund believe pé Yorùbá láti ẹni like èlò kan ní Yorùbá Rescue Fund yóò then àwọn ìlú fún Yorùbá Rescue Fund so I going to focus on my charity but àgbà ẹ̀mí ọ̀rọ̀ ayé ṣe I focus on this Yorùbá Rescue Fund fún tilẹ̀ Yorùbá yìí but thank God inú mi dùn pé ìlànà kàkà mi kò já sásán lórí ìmọ̀tò àmúlé ni ó jẹ́ kí ọkàn mi balẹ̀ pé yes orúkọ ò bàjẹ́ Yorùbá àìrí nǹkan ọ̀tá àti bóyá Yorùbá jẹ́ bóyá tẹ́ntẹ́ oníṣẹ́ tó máa ṣe ńlẹ̀ Yorùbá lé ní ìtẹ́ntẹ́ lọ́kadà tàbẹ́ fún wọn oníṣẹ́ tó máa ṣe ní olè wéè títí bàbá wa ibà kó kàn wọ́n lọ́wọ́ títí kí nẹ́ẹ̀sì lágbára náà tí wọ́n máa kàn wọ́n lọ́wọ́ lágbára náà torí pé nǹkan tó lè fa ni pé àkáǹtì yẹn ó lè tó lè gbà jáde inú ẹ̀ ní wíìkì tí bàbá tí wọn bá ti débẹ̀ lé ní yẹ mọ́ nǹkan náà tí bàbá náà bá ti débẹ̀ tí bàbá ààrẹ náà bá débẹ̀ lé ní tí bàbá bá débẹ̀ lé ní torí pé mi ò ká kí ni òye tí ẹ bá ń kọ́ mi ò ká bọ́sí mi fẹ́ máa ká kí ni mo fẹ́ kó máa disturb mo ní mo ṣe pẹ̀lú ọ̀kan bá rí ìkọ́tẹ́ ṣe máa kọ́ bí máa kọ́ lórí mo lè sọ pa ẹ̀. ṣé wọ́n gbẹ so tí ọ̀rọ̀ mi yẹ yín tó tí máa di lágbára Ọlọ́run tí bàbá wa ààrẹ tí wọ́n máa ń nà bá rẹ̀ lẹ́sùn màdúgbò dúpẹ́ lọ́wọ́ yín gọ́s ayọ̀ mi kúnlẹ̀ ni pé owó Yorùbá Rescue Fund tó fi accuse mi èmi pẹ̀lú mamadu Abẹ́kẹ́ Adé pé àwọn eléyìí o wọ́n máa ná ní o ara wọn náà pa fún mi mú báwọn ṣe máa ronú ṣé owó tí owó mo fi wá sí mi ní sílẹ̀ pé mo lè lọ gbowó mẹ́kọ̀ọ́ possible àkànní bá kí wọ́n kà wọ́n lákàwá fún pé ká kàn decide ká lè fún wọn ní ọ̀dà òkè ya ìlọ́ba yọ ká decide ọwọ́ mi ò lè dé ibi tí mi ti débẹ̀ mi ò lè débẹ̀ ẹni tí ó wà ní Canada ibi tó wà ó wà ní London
ṣe é pé báyìí skata báyìí ṣe kò sí bí èèyàn kò yẹ kó fẹ́ ṣe àbá tó yẹ pé wà tó wà tí pé gọ́fúnmi wà lábẹ́ gangan Dr. Olúṣọmí Canada ló wà pẹ̀lú àwọn mẹ́fà tá a fojú tó ẹni tí akẹ́rẹ́ntì wà lábẹ́ ìyẹn wà ní London bíi tẹ́gbẹ́ because àti ṣe àkáǹtì gọ́fúnmi gangan yẹn àwọn kò sí àkáǹtì nípa trust pókè o àlè ayọ̀wò yẹn kó o náà pókè o lé wọn láti gbówó yẹn kó o náà pókè báyìí ó ti wá kọ́bọ̀dì ìdíkò náà ló wà bọ́dà ìta trust láti last year kọ́bọ̀dì ìdíkò náà tó ẹ lọ wò ó gbogbo yín tó wọ bẹ lẹ́yìn bí ìyàwó àbíkádé sọ lẹ́kọ̀ọ́ yẹn owó tẹ ti dá gbogbo ìlú máa hàn bẹ́ẹ̀ pátá ó máa hàn bẹ́ẹ̀ tó bá yá àwọn sọ fún mi pé oye báyìí gbogbo owó yẹn agbọ́dọ̀ ṣe àlàyé bá ṣe náwó receipt everything kó kádà kan láti receipt wà lọ́wọ́ náà yẹn wọ́n fi oye tí a yọ kó nú owó ẹ̀rí tí a yọ kọ̀ọ̀kan fún yàn kọ̀ọ̀kan ó fi ra kádà fún yàn kọ̀ọ̀kan ẹ̀rí adébíyẹ tó kù wọ́n kò change it I think each one cost about 4,000 plus about 8,000 plus láti yọ kó níta èlò ló kù ní 13,000 àwọn balance ẹ̀ about 8,000 plus láti jọ ṣẹ́wọ́n gan so you can see pé owó yìí gbọ́dọ̀ wà ní ẹ̀kọ́ owó yìí fẹ́ bọ̀ so we need more money to do more kò sí nǹkan tó bá kẹ́kẹ́ àwọn kádà bí i 100 or 200 fún àwọn ìka pínkiri ṣé state kankan tó máa ní ọ̀kadà kankan ní state kankan ẹ ṣe olóyè Gbẹ̀du God bless my brother mo sọ ẹ̀kọ́ mo ní òkè mo ní ẹ̀rí bèrè lọ Gbẹ̀du tó wọ́n yín bá ti sọ̀rọ̀ Gbẹ̀du pé Gbẹ̀du kí ló sọ wà tó wà ní grow for me Gbẹ̀du á sì fún yín ẹ pé lọ bá pé Gbẹ̀du owó wọ́n tó wà ní grow for me o ṣé Gbẹ̀du á tó kó bìtì kan ẹmọ Gbẹ̀du máa ń sọ̀rọ̀ ni kọ́bọ̀ wá dín Gbẹ̀du àgbà àbí màmá wa ìpínkadé àbí heritage ni àbẹ́mi ni tá ló máa parọ́ ẹ̀ so olùkọ́ sáfó orúkọ ẹ̀ ẹgbẹ́ ọ̀fẹ́ orúkọ bàjẹ́ òun lè rò pé that is the only authentic olú orin tí yẹn kí n dá ìní fúnlẹ̀ Yorùbá ń sì jẹ́ pé owó yín safe èyí tẹ́ máa pé ẹ trust Gbẹ̀du tẹ trust Àbíkádé communication tẹ trust ṣiṣẹ́ wà tẹ trust Kóìkì tẹ trust mi tẹ trust ààrẹ kúrúmù tẹ trust Dr. Olúṣọmí ní Amẹ́ríkà tẹ trust ààrẹ Amoruf nílùú Amẹ́ríkà tẹ trust Dr. bàbá Débọ̀ tẹ trust bàbá kí náà wà bẹ́ẹ̀ kí mo tẹ̀ sọ̀rọ̀ tí mo sọ bàbá alágbàlá tó wọ́n ẹgbẹ́ wọn ní mo dárúkọ ẹgbẹ́ wọn ní mo dárúkọ àwọn ìlú wọn yan àwọn mẹ́fà láàrin wọn bókè o àwọn wọn yan àwọn mẹ́fà láàrin wọn bókè owó ẹ̀mí mẹ́fà yìí àtúrọ̀sì yẹn fún ẹ̀yà ẹ̀bà fojú tó wọ́n yan àwọn mẹ́fà yẹn lè kó sí wọn so Gbẹ̀du ló wà mẹ́rin pé Gbẹ̀du Gbẹ̀du ẹlẹ́nu ni àbúrò mi yẹn ẹlẹ́nu kìíní ni tó bá Gbẹ̀du apàṣẹ sàn pé wọ́n ti náwó ẹ̀mú Gbẹ̀du náà tí Olúwa má bàa lórúkọ jẹ́ ṣé Gbẹ̀du ajókòó bí kan náwó kan Gbẹ̀du ajókòó so ẹ lọ bèrè lọ́wọ́ wọn pé ókè o ẹ ti bá ti happen that is only authentic ayọ̀mọ́dìmọ́ni ẹ̀ tó wà mẹ́rin owó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ màmá Àbíkádé wọ́n gbomi lójú ìyá yẹn àwọn nìkan lóbìnrin yà ní wa dáná ẹgbẹ́ wọn fi appreciate wọn fi tàn yẹ Àbíkádé communication wọ́n gbomi lójú ìyá yẹn adẹ̀gbọ́n tèmi ọkùnrin tó wà kí bẹ́ẹ̀ David Amity o pẹ̀lú Àbíkádé o èmi ti ẹ̀gbọ́n pé mo obìnrin kọ́ ẹ̀dẹ̀ fìtínà obìnrin títí bò sí náà ajọba ẹmọ àdúrà nǹkan máa gbàdúrà fún obìnrin yẹn I'm telling you bọ́ kò easy àwọn kìnìún ìjìbá àwọn ọkùnrin àti ọgbẹ́ kìíní bọ́ obìnrin kọ́ tẹ̀lé fìtínà ẹ̀ tẹ̀lé pé ìyá yìí ti make orúkọ ẹ̀ tó wá sórí Facebook ìyá yìí ti ṣe nǹkan ẹ̀ ó ti lórúkọ ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ bá orúkọ ẹ̀ jẹ́ tó ní ìmọ̀ tí ò tún nǹkan but thank God orúkọ yẹn ò bàjẹ́ lé ní òun lè rí yẹn so gbogbo ọ̀kadà tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lé ní owó tó jáde láti Yorùbá Rescue Fund GoFundMe ni tí bàbá wa Gani Adam ààrẹ náà òun náà tí wọn náà tó bá nẹ́sì lágbára lọ́hùn tí wọn náà ti máa débẹ̀ ṣé ti yẹ yín ó ti máa débẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọmọ Yorùbá ní lóko mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá káàkiri àgbáyé ayọ̀ mi kún inú mi dùn fún tèmi so ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ máa fowó síbẹ̀ òun ló wà bẹ́ẹ̀ òun ló wà àkáǹtì ló wà bẹ́ẹ̀ Yorùbá Rescue Fund GoFundMe mo dúpẹ́ lọ́wọ́ bàbá àkọ́mọ́ Ọlá Ọ̀jẹ́nẹ̀yẹ àwọn ló máa ń bá mi pín ẹ̀ tí wọ́n wà lórí láyé all the time tí wọ́n dọ̀ pé báyìí Ọlá Ọ̀jẹ́nẹ̀yẹ ṣe pín ẹ̀ wọ́n fi mọ̀ download sórí kíní wọn ni tí wọ́n ti dé wọ́n ti pín ẹ̀ sórí kíní so mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Ọlá Ọ̀jẹ́nẹ̀yẹ tí wọ́n bá ń gbọ́ mi tí wọ́n bá wà lórí ètò bó tí wọ́n bá wà lórí ètò mo dúpẹ́ lọ́wọ́ yín
gidi gan tó gbọ́ bí ṣe máa dẹ́gbẹ́ every time àwọn ló máa ń bá mi pín nìyẹn account number yẹn tó máa ti wà lórí láì báyìí tó máa ń bá mi pín nìyẹn Mr. Ọláìjẹ́nìyẹ owó GoFundMe àdìrà ọ̀kadà náà ẹgbọ́ ẹ ṣe gan ẹ̀yìn èèyàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá káàkiri gbogbo àgbáyé tó yẹ ká move on sí another topic mi tó ká máa bá iṣẹ́ wa mo sọ ọkọ lẹ́kan nípa àwọn bàbá Afẹ́nifẹ́re mo sọ nǹkan tí olóyè Sunday Igboho sọ mo sọ nípa ti àbúrò mi náà Koiki tó sọ nípa wọn pé mo lè mú Koiki ṣe mo Koiki mo sọ fún ẹgbẹ́ mi ìjọba ń sọ dáàmì máa wò kílẹ̀ tọ́ yìí mo ní ọ̀sẹ̀ tí mo gbà mo dé Nàìjíríà mo ní ẹnu ẹ̀ náà ló máa lọ sọ mo ní ẹnu ẹ̀ tó sọ ẹ̀ mo ní Koiki mo ní ṣe bí mo sọ fún ẹ ìwọ ló gbọ́rọ̀ mo ní bọ̀ mọ́mẹ́ mo ní bọ̀ mọ́mẹ́ ti gbé wà ní afẹ́fẹ́ ó ní ẹ̀yẹ màmá àwọn ló wà bẹ̀ náà mo ní bọ̀ mo yọ mọ́mísí ó wà ní afẹ́fẹ́ náà mo ṣe mọ́mísí ẹ̀ ń dàgbà ní mi sọ fún ẹ táyì tí wọ́n ní sísí mi tí mọ́mísí ẹ̀ bá rí pé Afẹ́nifẹ́re ò dáadáa mọ́mísí ẹ̀ ń jẹ́ afẹ́fẹ́ náà mo ní mọ́mísí ẹ̀ ń jẹ́ afẹ́fẹ́ náà Koiki tí èmi gbàdé mi sọ fún wọn táyà tí wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu tí màmá ẹ̀ bá rí pé kò dáa màmá ẹ̀ ò ní jẹ́ mẹ́bà Afẹ́nifẹ́re màmá ẹ̀ náà àgbà nú Afẹ́nifẹ́re ni nítorí ó nígbà tó ìṣòro adé Nàìjíríà tán tó wọn á súnmọ́ lẹ́gbọ́n mi wọ́n ní kò yé mi ó ní mọ̀ ọ́n ògbé bá sọ́dọ̀ pé kílẹ̀ ń sọ yìí olóyè Sunday Igboho náà sọ pé olóyè Sunday Igboho sọ pé bàbá yẹn bàbá gidi bàbá ṣe mo fún àlè masọ ọmọdé sọtún àwọn mẹ́ta lé ní ìbàdàn sọ láàrin àlè masọ ọmọdé sọ but he was busy praises all those Afẹ́nifẹ́re mo ní mo ní ṣe bí wọ́n mọ̀ sọ praise wọn pé ẹ máa ṣe o praise wọn pé yes wọ́n pé ẹ máa ṣe mo ní ṣe bí mo sọ fún yín but thank God pé nǹkan tí mo ń sọ ọ̀rọ̀ tí mo ń sọ ó come to pass fún èyí tí ẹ báyìí ti bí pé Afẹ́nifẹ́re àwọn bàbá wa àwọn olódodo lẹ Yorùbá nìyẹn fún gbogbo èyí tí ẹ bá ti ṣépè fún wọn tẹ ti bú wọn ẹlẹ́màtọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n pé nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ but thank God pé àwọn tí ó jù yín lọ nínú ìmọ̀ wọn ti ń mọ̀ wọn ti sọ fún yín sórí ẹ̀ tó bẹ̀rẹ̀ tó wá súnmọ́ wọn ti sọ wọn ìjẹ́ ìfẹ́ tó súnmọ́ lórí gbogbo wọn náà ṣe wọn lè sìn tó ẹ̀yin tí ẹ̀ ti bá ti bú wọn ẹ̀ ti ṣépè fún wọn ẹ̀ lọ tọrọ ìdájọ́ ìsọ̀rọ̀ Ọlọ́run pé àti ẹni tí ó yẹ ká ṣe àti lọ ṣe àti ṣépè fún orí àìṣẹ àwọn tó ń jà fún wa tó nífẹ̀ẹ́ wa tó dúró tì wá tọkàntọkàn wọn mo sọ̀rọ̀ kan táì mo ní ìṣẹ̀wọ̀n pé àwọn àbáyé ló pe àwọn láyé ẹ gbọ́dọ̀ kọ̀ndé mọ́ ẹ gbọ́dọ̀ ìfẹ́ sọ̀rọ̀ tán kí ló ń jẹ bẹ́ẹ̀ àwọn àlẹ́ wa bíi ké nǹkan tá a ṣe gbogbo ẹ̀ náà support wa pa ní kálọ́ fẹ́ kí wọn kálọ́ fẹ́ kí dáwọn kọ́ máa fìyà jẹ ẹran kí inú ẹ̀ fẹ́ dùn máa fìyà jẹ ẹran kí inú ẹ̀ fẹ́ dùn kọ́ máa pa á lọ́mọ kí inú ẹ̀ fẹ́ dùn kò sí ni òun sọ gbàdúrà sọ̀rọ̀ ń bá bàbá rẹ̀ nà káfọ̀ mo mọ̀ pé bàbá rẹ̀ máa sọ fún mi máa yìí ó fẹ́ lè máa sọ fún gbàdúrà máa sọ fún mi pé gbígbé ọ̀rọ̀ Yorùbá ṣe máa ń dùn sí gbẹ̀ tí ó ní ìkọ́tọ́ káwọn lọ́wọ́ kó bọ̀lẹ́ ọ̀bù mọ̀ ó lè ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ó lè ṣiṣẹ́ lọ bọ̀lẹ́ ọ̀bù mọ̀ bó ṣe yí àwọn èèyàn sí ni but thank God gbogbo wa àmà mọ̀ ọ̀tọ̀ lágbára Ọlọ́run and thank God pé gbogbo wa ní ṣe àti cool down àti iṣẹ́ together àìṣe bẹ̀rẹ̀ ní o díẹ̀ lẹ́yìn rí iṣẹ́ máa tún lọ jù báyìí lọ tẹ́ bá ti support wa tó pé we cannot do it alone àdìdánìkan ṣe láì jẹ́ pé àyè support látọ̀dọ̀ yín àdìdánìkan ṣe so ewu ìṣọ̀kan tí na need yes àmì mi bá fẹ́fẹ́ ní tọ́jú afẹ́fẹ́ ní mi o tọkàntọkàn Afẹ́nifẹ́re tọkàntọkàn ní mi Afẹ́nifẹ́re mo tọ́ mi ní Afẹ́nifẹ́re tọkàntọkàn mo jọ́ ní Afẹ́nifẹ́re àjọyọ̀ 38 nílùú yìí tọkàntọkàn so èyí tẹ bá fi pé àgbàlagbà ní kí ṣe àgbàlagbà ọ̀tọ́ mọ̀ pé àwọn olóòótọ́ ni mo sọ pé àwọn tí mo fẹ́ jọ láyé nìyẹn àwọn tí mo dẹ̀ máa jọ tó máa fi kú nìyẹn àwọn olóòótọ́ tí o ṣe pé wọ́n fẹ́ gba bribe wọ́n fẹ́ jí pé ìgbọ̀dọ̀ máa jẹ náà wá but kí ló fẹ́ kí wọ́n lè offer Yorùbá it's not what they want to give from Yorùbá work now kí wọ́n lè offer Yorùbá làwọn yẹn wà fún èyí tó bí nǹkan tó fẹ́ gbà nínú ọ̀dọ̀ Yorùbá but kí ni àwọn tí wọ́n lè ṣe kí Yorùbá dá ibi Yorùbá ṣe máa dá kí à ń jẹ Yorùbá àwọn tí Afẹ́nifẹ́re jẹ́ ní àwọn tèmi náà jẹ́ ní ẹ it's not what I want to gain from Yorùbá people it's what can I offer Yorùbá people it's not being begging back no because tí máa dúró dùn kọ́ bẹ́ẹ̀ Yorùbá nation mo kàn tọ́ra mi jẹ ní mo kàn tọ́ra mi ní nǹkan tí kí ni mi lè offer Yorùbá kí ni máa forí mi rò every time yẹn tí máa rò every time pé kí ni mi lè dá kí ni mi lè kí ni part of ìran mi pé ìran mi ilé yo ọdẹ mi fẹ́ nìyẹn tí mo dé ẹ̀ ṣe gbogbo iṣẹ́ tí mo ṣe tẹ̀lé pé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà ìṣáà ìdánimọ̀ ṣe
láì jẹ́ yín mi ò dá nìkan tí ẹ̀yin náà ni because bí wọ́n dá nìkan sọ̀rọ̀ tí mo gbé bí wọ́n dá nìkan tí mo rìn lọ tí mo sọ̀rọ̀ gbà àmọ́ máa ti máa ní ni àgbẹ̀ kámẹ́rà síwájú kò sí ọ̀kan bí ọdún máa tó ẹ̀yin náà ni ẹ̀yin èèyàn mi ẹ̀yin ni tèmi ẹ̀yin láṣẹ òbúra mi tí mo fi ń búra mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá òjò àgbẹ̀ gbogbo wa pátápátá gbogbo wa gbé wa ojú òní ti gbogbo wa pátápátá ojú òní ti wa gbogbo ẹ̀yin tí ẹ tọwọ́ bà pọ̀ tí ẹ ṣe ilé tí ẹ ṣe yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹni tẹ́ o so let's move on to other nípẹ́ náà move on to other topic nípa kọ̀dọ̀ nílẹ̀ Yorùbá like I was discussing with somebody today pé wọ́n sọ mi pé mo là ń lọ and exactly what I did mo ti sọ fún àwọn tó kù náà mo là ń lọ sọ pé mo ní nǹkan tá a fẹ́ lọ́dọ̀ Nigeria government mo tó ń gbọ́dọ̀ fẹ́ lọ́dọ̀ Nigeria government ni pé referendum táwọn ṣe káwọn ṣe referendum mo tó ń sọ referendum mo tó fún ìgbò mo tó fún ìgbò mo tó fún kóòkì náà lẹ́nu pé bàtà fẹ́ lọ́dọ̀ government pé àfẹ́ nǹkan méjì lọ́dọ̀ government àfẹ́ nǹkan méjì lọ́dọ̀ government ni pé kí la fẹ́ ni pé ká fi referendum yẹn ká kọ́kọ́ ní sọ pé ká dá kíní kọ́mítì ń pè àwọn condition àgbà ní 1957 condition ta nílẹ̀ tẹ́tí ká fi gbòmìnira kó fún wa condition yẹn padà tó fún wa condition yẹn padà ká sì wá sọ pé ok referendum sì wá ká sì wá referendum and then referendum àwọn international country wọn community wọn wá monitor ẹ̀ but before the referendum.